Alakiti village is a central hub in Osun State politics. There is a cliche around here that no leader ever go against the choice of the Alakiti. Bàjẹ́ gómìnà tán láàrin ọdún mẹ́jọ. Adéwálé ọjà rẹ̀ orílẹ̀-èdè nù. Adéwálé ọmọ ọba Adédire ìlà níyọ̀. It is here black and white. It's not black or white, right or wrong. I don't think this is about guiding me. It's about saving your face. How could you be so stupid? Sometimes for peace to reign, there comes war first. You guys hurt one hair from my head. I'll kill you one by one. Àṣé kò sí èèyàn mọ́ kára ẹni bá rìn lókun mo fi inú tán ẹ mo fi everything tán ẹ ó dẹ̀ mú mi ó dẹ̀ jọ mí kalẹ̀ báyìí. Lọ́ọ̀kì kí ló ṣẹlẹ̀ kí ló tó fojú bọ́ṣọ lára ìyàwó mi tó yẹn. Ọjọ́ sí wa lọ nílé wa, ó jà wẹ̀rẹ̀. Mo mọ̀ ìyàwó ẹ̀ dáadáa. Klọ́ọ̀bù mélòó ló ti pàdé ẹ̀ rí? Klọ́ọ̀bù kan hòtẹ́ẹ̀lì ni. I want her to face the consequence of what she has done. Ìwọ ló mọ bí tí o ti forí jálẹ̀ àgbọn tí àgbọn wà fi ta ẹ́. Ó dàgbé kí n kẹ́ ọ́ bọ̀ fún ẹ bó ṣe ń ṣe ààyè ni. Owó tí ó pọ̀ sí wọn fún mi rí pé àwọn ọlọ́lẹ́bí lórí báyìí kò ju owó wáyẹ̀kì mi lọ́gbà tí mo fẹ́ ṣe wáyẹ̀kì. Yes, kò lè ju 12,000 naira lọ. At least owó kékeré tẹni wọn náà lé yín lórí yẹn. Òun lè fi dà nǹkan tẹ̀yìn dà lẹ́nu rẹ̀. Adégbìtẹ́ òun jayé orí ẹ̀ lọ ni ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Adégbìtẹ́ ń jẹ́ ayé orí ẹ̀ lọ ni ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Anáwó bí ẹni tẹ̀ wò máa nù Adégbìtẹ́ ìbò wo. Aláya márùn-ún Adégbìtẹ́ tíá ó náwó bí ẹni ṣòwò. Adégbìtẹ́ òwe má ṣe farawé. Adégbìtẹ́ ilé ọlá mọ́dún. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ mú ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ lọ bí elégédé tó ń jayé orí ẹ̀ lọ nínú oko. Ó gbalẹ̀ omi ilẹ̀ tètè o. Aláya márùn Adégbìtẹ́ ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ náà ni ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Nǹkan ni yóò gbẹ̀yìn o bẹ́ẹ̀ ni nǹkan ni yóò gbẹ̀yìn má ṣe kìíní yẹn níṣó ẹ̀. Adé o Adé o Adé o Adé o yẹn Adégbìtẹ́ aláya márùn-ún aláya márùn-ún bòde. Àwọn ẹgbẹ́ yín ẹrí wọn bẹ̀ ẹ fẹ́ wọn o ìgbà tó mọ̀ pé ẹ lè satisfy àwọn ọmọdé ẹlẹ́jẹ̀ tútù wo ẹ máa ṣojúṣe yín ni o ẹ máa ṣojúṣe yín ni o ṣàkẹ́ bá ti wá jẹ ni. Ẹ máa gbọ́rọ̀ ṣé ń gbọ́rọ̀ tí wọ́n ń sọ ní gbòòrò ẹnu tí ọ̀dọ̀ ṣé nígbà tí èmi àti
tá a fẹ́ra wa ṣé an agreement ta pé gbogbo ìgbà jíjìn ni kì í ṣe pé torí owó lẹ́fẹ́ mi. ẹ wo Ọ̀túnba ẹ fi bẹ̀rẹ̀ rẹ̀ owó ṣé wọ́n ní gbogbo nǹkan ni owó lè ṣayé lọ ẹjọ́ ṣé ẹ lè tọwọ́ bọ́ọ̀lù bẹ̀ ni èyí lè tọwọ́ bọ́ọ̀lù bẹ̀ ètò tó yọ lọ ẹ ṣe ojúṣe yìí. ẹ kí ló dé gan. ọ̀kàrí bá ń bi wọ́n pé láti ìjẹta ń bo mo wà yàrá ta lè mí sùn. gbọ́ actually yàrá mi ló wà àmọ́ bó ṣe ṣe tán lọ́dọ̀ mi ó yẹ kó cross over sọ́dọ̀ bestie mi. yes. wọn ò dé ṣe bẹ́ẹ̀ kò rẹ kó rí bẹ́ẹ̀. ṣẹlẹ̀ mọ̀ wípé tó bá fẹ́ tọ̀ bestie mi dùn ó yẹ kí n jà fún un. ẹnà bí kò ṣe kúrò ní yàrá tiẹ̀ yìí ó yẹ kó cross over sí yàrá tèmi ó wà bẹ́ẹ̀ ni. ẹ kékeré lè kú. bí bàbá arúgbó yìí kí ni pàwọn bíi ti báwo ṣọ́ọ̀rọ̀ karúgbó ni wọ́n kó tó di pé wọ́n fẹ́ ọmọdé. ẹ wo màmá ṣe rí èmi àti bestie mi àjọ ń gbà fúnra wa ni the same time náà làjọ máa ń gbà sí ṣóṣìyẹ ṣẹ́rí network wa ó bára wa nítorí ẹ̀ ní yàrá wa ṣe wà lẹ́gbàá ṣẹ́rí bó ṣe rọra ṣe tán lọ́dọ̀ ẹ̀ yẹn ó yẹ kó ra bọ́ sí yàrá tèmi ó ti lo 3 days lọ́dọ̀ tẹ̀ ó dẹ̀ lo 3 days lọ́dọ̀ tèmi lọ. kẹ́mi mi ó ti bọ́ kí n kú pátápátá ṣé ìgbà tẹ́mi máa fẹ́ ìméjèèjì ṣé mo mọ̀ yín bẹ̀ sí ṣé mo rí yín pọ̀ rí ẹ dé àyín sí ẹ tọ́ra yín di ẹyọ kẹ́sọ́sọ́ ká lè báyé mi jẹ́ ìrọ̀lẹ́ pa. ó ti jẹ̀bi fún yẹn náà ẹ wàá gbọ́ ẹ jẹ́ kó máa lọ bí tẹ́lẹ̀ èmi á lọ bí gbogbo ẹ̀yẹn máa lọ. àṣẹ yìí fẹ́ ṣe ti bẹ̀ ni. èmi mọ bí ṣe máa bá a sọ̀rọ̀ tó máa bá ẹ. ẹ̀yin lẹ mú. Ọ̀túnba síbi kí la máa ṣe báyìí ṣé báyìí máa gbòòrè. bí màmá lọ ní kọ́ máa lọ bá àmà bọ́ bá ọ̀jẹ̀ wa yan ojú ẹ̀. ojú ẹni màlà àrító ojú ẹni màlà àrí. Àrẹ̀mú kábíyèsí o Àrẹ̀mú kábíyèsí. o sílé ẹ̀yìn géètì ni. àṣé kò sí. eré ẹ bàjẹ́ ni ṣé ọ máa lọ mí fún un àbí ọjà wèrè kí mo gbà ọ fún. dáadáa. kábíyèsí o ó yá ẹ máa bọ̀ wá. ó yá Ọlọ́run ṣàánú yẹn. díẹ̀ ó yá straight yẹ ẹ straight yẹ ẹ̀gẹ́ ló wọ̀ tọ́ ó dàbọ̀ o. kí ló dé àṣé lóòótọ́ lọ́rùn àwọn àgbà tó ní torí bá ṣe tóbi tó báyìí ló ṣe máa ń polówó orí sí kí ló dé ilé olówó ń gbà mí wàhálà ni o ariwo ni lọ́tún ariwo ni lósì kéde máa wo àwọn bàbá méjì àwọn ìyá méjèèjì wọn ò ní sọ̀rọ̀ wọn ní bá wọn fa wàhálà àwọn sisi méjì náà ni wàhálà lọ́tún wàhálà lósì ni ẹjọ́ tó lọ sí bàbá Adégbìtẹ̀nù ṣáwọn náà fẹ́ para wọn ni tó ń fẹ́ yàwó jọ kí ló ṣẹlẹ̀ tábàdẹ̀ bí wọ́n sì wọ́n ní bàtà tí bàbá àwọn bọ́lẹ̀ bàtà tí bàbá àwọn bọ́lẹ̀ tí wọn ò bá ṣọ́ra bàtà yẹn ló máa padà pa wọn o bàtà tí bàbá àwọn bọ́ tó fẹ́ wọ̀ yẹn bàtà tó rí wọ̀ láti ibi 20 years ago tó yẹ pé sin tó ti dàgbà tó náà fariwo wọ bàtà kiri kò sí wàhálà. ìyá Mọ́yọ̀ mo máa ń sọ ọ̀kan fún yín bí òde láti máa tún ọ̀rọ̀ sọ fún yín lẹ́lẹ́kejì mo máa ń sọ wípé máa pa mí pọ̀ mọ́ àwọn ọmọ yìí ẹgbẹ́ iṣẹ́ gbẹ́lẹ̀mí àti wọn ni ẹgbẹ́ bígbó wọ́n lè máa pa mí pọ̀ mọ́ àwọn ọmọ ìjà máa kó èmi pẹ̀lú wọn pọ̀ for what ọmọ ọjọ́ mélòó ni wọ́n nígbà tí àwọn eléyìí bá wò sùsùn tó ọ̀lọ́ wá ṣàwáwù wọn yóò ń bọ ibi tí wọn kán fẹ́ ọlọ́wọ́ fẹ́ bàbá àgbàlagbà ṣé àwọn kójú kòkòrò ló ń kó bá wọn ṣá lágbà tèmi ti dé nílé ẹrí èmi àtọkọ mi ká pariwo léra lórí rí abẹ́rẹ́ wa ká bẹ̀rẹ̀ sí pariwo nílé ká bẹ̀rẹ̀ sí níjà mo mọ mo ṣe mú ọkọ mi Adégbìtẹ̀ tèmi mo mọ mo ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́ mo mọ mo ṣe ń ṣe mo mọ mo ṣe ń tì ẹ wá jẹ́ kírò àwọn ìdí ẹ máa sọ pé èmi pẹ̀lú wọn bíbí ìfẹ́ yẹn ẹ bá yà wá sọ́tọ̀ o mo mọjọ́ orí mi o bíbí o kàwé mo mọjọ́ orí mi o èwo ní gbogbo yẹn àwọn eléyìí olè ni wọ́n nà án tí wọ́n ti bá àwọn ọmọ yìí ya olè wọ́n ya olè gidi gan wọ́n lọ sí máa rírú ọkọ mi Adégbìtẹ̀ yẹn tó ọkọ àwọn máa gbọ́ àwọn fẹ́fẹ́ owó ló fẹ́ júmọ́ wọn wọn kò lè parẹ́ wọn bá tó bá lè ṣe ló máa ṣe èwo ni South France kan nídìí pẹ̀lú ẹ̀ ó wá dì sí wọ́n fẹ́ pa mí lọ́kọ̀ ẹ̀ lè pa mí lọ́kọ̀ o ìwọ̀n bá tó bá lè ṣe ló máa ṣe ẹni kò tẹ̀lé kọ̀ọ̀kan ìwọ ní tẹ̀lé kọ̀ọ̀kan èyí tẹ́sán náà ti tó kí ló dé kí tó ló dé àwúlò ká kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan
àwọn àǹtí ẹ̀ ló ń bá wí lé. ká tó wí ká tó fọ̀ ẹlẹ́dẹ̀ẹ́ sì máa sọ̀rọ̀ síyàn. yes tẹ́tù fún. ẹ̀ ń jambla inú màmá ti tó. èmi lè jà àwọn àǹtí ẹ̀ ń jambla inú lé. ẹjọ́ torí Ọlọ́run àwọn àǹtí ẹ̀ ń jambla. èmi máa rán yín lọ sílé o máa rán yín lọ sílé o lẹ́pọ̀ lójú o. wà láì tó bá tó ẹ̀yẹ tó bá tó ẹ̀yẹ àwọn ọmọ ọmọ fẹ́ mórí àwọn àǹtí ẹ̀ kọ́kọ́ tó yẹ kọ́ gbọ́. kálukú respect ara ẹ̀ o. wọ́n wọlé ní respect. má respect yẹn má respect wa ṣe. wọ́n wọlé wọn lè bí i respect wọ́n wọ́n àyù tó máa respect yẹ respect yẹ wọ́n àyù láti respect. mama ìtọ́gbà rẹ̀ lè jàre. àbí kí ló ń bá tó bá rẹ̀ kọ́ lọ́wọ́ bí jọ wò wá fẹ́ yẹ. ó ti tó. wọ́n gbẹ́ fẹ́ lọ́wọ́ máa fọ́ ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí nǹkan tẹ́ lè ṣe máa rán yín lọ sílé gbogbo fámìlì ní ọ̀dẹ̀ kí ló lè ṣe lọ ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ báwo ẹgbẹ́ yẹn ẹ bó sí mọ́ṣúárì kan lọ́wọ́ ẹgbẹ́ yín. ní ìyá lèmi tó bá wí ṣé bí àwọn èsì bàjẹ́ ó fẹ́ wá ẹ̀ lè rí tẹ́ ẹ̀ wá ṣé ó ti yẹ ẹni mọ́mọ́ ọkọ̀ sọ pé ẹ máa yọ ọkọ jẹ lẹ́yìn ọkọ mi torí tí ò lè ka yín lẹ́nu ọmọ ọkọ owó ẹ̀ lẹ́ rọjú mọ́. ẹ̀yin lè mọ̀ tá bá rọjú mọ́ owó nǹkan báwo ló ṣe kú. tó kẹjọ yìí bá ẹgbẹ́ ìta ó ti tọ́. olójú kòkòrò lọkọ yìí nǹkan tó wọ̀ jẹ òun ló yọ àbí àná ṣe ń sọ àbí. ọ̀gá ṣe ń yọ̀lẹ̀ dà lẹ́yìn. ẹ wá gbọ́ ọ̀gá mẹ́sì. because ẹ sọ bó ṣe ń ṣe yín ẹ kàn pretend. èmi mọ̀ kó ti pẹ́ tó ti ń fìyà jẹ yín. yes mo rí inú wá yín ẹ̀ẹ́dẹ̀ lè jà àwa ti wá dé báyìí tí ẹ bá lè jà àwa rẹ́dì ìyẹn èmi àti friendship ni of life àrẹ́dì àti jà fún yín ẹ wo ẹ̀yin méjèèjì ẹ ṣe báyìí. ṣé gbogbo ẹni sọ̀rọ̀ wọn náà dà abẹ́rẹ́ olówó ní yẹyẹ mẹ́ta ọlọ́ bí ọ̀pọ̀lọ́ ìka lọ́rọ̀ ẹṣẹ́ jáfójú olè mi mo lè dájà ara mi gbé o mi ò ránṣẹ́ o ká ni wọ́n ọjọ́ bíi dọ́là ọjọ́ bíi pounds àbọ̀jẹ́ bíi euro tó sọ pé wàá gbé ìjà wọn wò ó ti gbèjà rẹ̀ kọ́jọ́jọ́ dọ́là lọ gbèjà rẹ̀ kó dàbí gbé. ẹ máa gbọ́ sùúrù fún wa àwọn fẹ́ jà. èmi tẹ́mi ṣe wà ní wọn ló yẹ kó máa pè mí bọ́lọ́hún bá ti gbé ìjà ẹ̀dá kí lÓlúwa ẹ̀ ń bínú fún ní ọkọ tèmi nígbà tí inú ilé ìṣì ń dùn tèmi pẹ̀lú ọkọ mi wà kò sí kọ́lọ́fín kan ilé yìí ń dùn bí oyin ni nígbà tẹ ẹ wá dé kọ́kọ́ tèmi kọ́ tiẹ̀ fẹ́ sọ ní wípé ẹ jọ nítorí tọlọ́run ẹ má pọkọ mi fún mi bẹ́ẹ̀ ni ẹ má pọkọ mi fún mi o. Yankaola ó tó mi tẹ̀dé yẹn torí ẹ ti rúdù jù màmá ẹ rúdù mọ́ èjì yìí ẹ jẹ́ wọ́n máa sọ̀rọ̀ ẹ mọ́ sọ pé ọkọ mi point of correction ó ń ṣe ọkọ tí nìkan ọkọ wa ní ṣó ti yẹ yín ọkọ ní. ṣé ìyáálé wa ni Yankaola kó máa sọ. ṣé ó ń kọ fún gíga bó ń kọ Muslim song. táwọn mọ̀ fún ọ bóyá wákà náà ń kọ ẹ wẹ̀wẹ̀wẹ̀ yìí ni mo bá lẹ́jọ́ pé ṣe ti gbọ́ ẹyẹ máa pè lọ́kọ yín mọ́ àbísà ìsí ìgbẹ́ ṣe wà iṣẹ́ ìṣirò pẹ̀ ìṣì lọ́kọ ni ọkọ ọmọ tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ọdún wọn lọ ti súnmọ́ yín bẹ́ẹ̀ gbogbo ojú bẹ́ẹ̀ bá ti ní ìpàtà bẹ́ẹ̀ ṣe wà yìí àbí báyìí sí. ọmọ ìyá ọ̀rọ̀ yìí pọ̀ jẹ́ inú ẹ lọ ọ̀rọ̀ orí ẹ. ọ̀rọ̀ ẹ tí máa gbọ́ tí ìyáálé mi ọ̀pọ̀lọpọ̀ bá tẹ̀ lájọṣepọ̀ mọ́ kí n tiẹ̀. màmá ẹ ṣe jẹ́ kí n sọ fún iṣẹ́ rí o a ní láti múra gidi gan ni nítorí pé èmi ti gbọ́ ròyìn wọn dáadáa bẹ́ẹ̀ sí mi ó ti ròyìn ọ̀túnba fún mi wọ́n ló lójú kò mú òlọ ni wọ́n ní wáṣẹ tó bá ti rọ́bìnrin báyìí òun ló máa ń ṣe. ẹ bá tí wọ́n wá gbọ́ yẹn kí ló fẹ́ fún. ẹ wò naturally kò jẹ́ kí wọ́n bíbẹ̀ sí mi ṣe fáìtọ̀ kò jẹ́ kó fẹ́ mi lẹ̀ honestly kò yẹ kó fẹ́ mi lẹ̀. alábòsí ni wọ́n lọ kó yẹ kó gbà yẹn kí ló gbà fún. dáàmì sí kó lójú kòkòrò lọ́kọ wa ẹ wá jẹ́ kí mi sọ fún yín. ẹbí ò ní gbà o ẹ̀yin tèmi ọ̀rọ̀ wọn náà ẹ̀yin tèmi ó lé bí Olúmọ ni. mi ò ẹ̀yin mi ò gbàgbàgbèrè kọ́kọ́ wọn ò lè gbé obìnrin òṣòro kọ́kọ́ wá ká èmi mọ́lẹ̀ èmi báyìí èmi ni last bus stop ibẹ̀ náà máa fi gígùn sí ṣó ti yẹ yín. ọ̀rẹ́ rí kàwé mi náà wọ́n tí ò lè ṣe. mo dúró sẹ́yìn digbí ni mo wà láyé. ẹ wò ṣe fẹ́ gbọ́ nǹkan tí ò yẹ gbogbo yín mo fẹ́ láyé yín lẹ́nu ṣẹ́rẹ́dẹ́gbì tẹ́tẹ́ wo yẹn bàtà tí bàbá ẹ̀ bọ́ sílẹ̀ òun ló kẹsẹ̀ bọ̀ tí kì í ṣe bàtà wàhálà ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ni bàbá ẹ̀ fẹ́ orí ìkẹẹ̀ẹ́dógún ló kú lé bàbá dẹ̀ ní ká tò nítò gbàdó ká fojú ṣàkóso ẹ mọ̀ pé ọmọ gbọ́dọ̀ ju bàbá lọ
ìtumọ̀ ni pé ìgbà tó ti jẹ́ 15 ni ti bàbá ẹ̀yìn bí kò jẹ́ 4 tí àbí 7. Àwa mélòó la wá ìwà yìí? Àwa mélòó rèé? 4. Ó sì kú 14. Ó kú 8 wà rẹ̀. Ẹ ṣe lọ kó wọn látàlẹ̀ kẹtù wọn wọlé. Ẹ kọ́ máa rọ̀ wá. Ẹni tí ò bá wọ̀ fún ó lè máa lọ. Bébí ṣe wà sí ọ̀bá mi lára mu. Kó máa fẹ́ wọn dé. Alálàdé máa fẹ́ wọn bọ̀. Ó wà lé fún ẹ. Wàhálà wà o. Wàhálà gidi. Ebi Yorùbá ní ń tó bá wọ́ ọmọ jẹ. Ebi wọ́n ní ìran ọmọ náà ni. Eléyìí ṣe pé ọrùn mi náà nìkan. Ó ti rún gbogbo náà mi báyìí ó ti pò pọ̀. Ọtọ́ máa fẹ́ gbẹ̀mí mi. Kọ́lọ̀ máa wá jẹ́ ọyọ ayé lẹ́mí mi lókun. Kékékékéké ni mo tí ì ṣe tẹ́nìkan ò ṣe rí náà. Èwo ní bàbàrà. Mi máa ń sun mi bọ̀ o. Ń sun mi bọ̀ ń yọ lọ́kàn mi bọ̀ kọ́lọ̀ máa jẹ́ ọgbẹ̀mí mi lọ. Kàkà kí wọ́n pa mí ara wọn ni wọ́n pa. Bẹ́ẹ̀ mọ́ sọ. Kì í dédé bínú ọmọ àlèyàn ló ń fa o. Ṣé bó o sọ fún mi bó ti wà ń bíṣẹ́ ni? Oh, just keep quiet and spare me that talk. Irọ́ ṣe bá tiẹ̀ jẹ́ báyìí náà. Ṣé o mọ iye ìgbà tó sọ fún mi kó wà lórí ọ̀kadà ni? Mo wá gbọ́ o. Tí bá dúró 5 more minutes níbí báyìí tí ò bá wá bá mi, á jẹ́ wípé ṣọ́ọ̀bù lè tún bá wá bá mi. Oníròṣì. Yọ kúrò lórí aago fún mi jọ. Àwọn ọkùnrin irú wọn ti pọ̀ jù. Ẹ wo actually mo ń dúró de. Ẹyàn lórí èyí ọlọ́run kìíní dé láyọ̀ ewu ẹ ti kọjá àwọn ayé àdádúgbò sínú òjò yẹn máa mú òjò pa ọ́ ewu sórí eré ìṣeré ẹyẹ eré ìyàwó máa bọ̀ láàfin kọ́ máa gàṣẹ́gun o. Tí ẹni tí mò ń dúró de tó bá wà. Ọlọ́run dédé lẹ́rù ọlọ́run kìíní dé láyọ̀. Bàbá ìwọ́n tẹ pé. Kì í ṣe pé kìíní dé láyọ̀ ìrìnyọ́rìn ìrìyé ìdáni ẹ àmúlò ẹ àdàlú sí inú òjò ebi wá wá pé mọ ìyódà pé ẹ níní ìyódà ó jẹ́ kí n sọ fún ọ máa mọ ọ̀gá mi adébìjẹ́ ẹ̀yà ọmọ adébìjẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n ní owó ọlọ́run tèmi náà lọ́rẹ̀ ẹ̀ sọ iṣẹ́ ìbò alẹ́ pátápátá nínú wọ́n lówó bọ̀. Kábíyèsí mi o kábíyèsí mo túbọ̀ àwọn ojú èrè adé o ẹ dábọ̀ ẹ dé mi. Ẹ wẹ̀ wo. Ṣé mọ́tò yìí náà ni? Ìlú kí ló ń bọ̀ rẹ̀? Where was it? ń bọ̀ ń tẹ̀ ọ́. Ọlọ́mọbìn sórí ń tèmi ń sọ ní kúkúrú èdè táà tí ìfèrí ẹ̀gúnlẹ̀ òun mo fẹ́ ọjà fèrí ẹ̀gúnlẹ̀ ń tèmi ń gbìyànjú àti sọ ní kúkúrú èdè sí ọ ni wípé hi romance love you and Kurabo together I love you I love you. Yes, sir. Ó yé ọ. Gidi gan. Gbogbo èbó tí mo sọ ni. Ó yé mi jù. Àti ọba yọ jẹ́ kí n mú wálẹ̀ kí n má fún ọ ní gírámà tó. Ó yé mi bàjẹ́. Because I was spark and spoke. Ó wà òkè ẹ má mú wálẹ̀ ó wà òkè. Àmọ́ ṣé wá rí gbogbo nǹkan tẹ́ sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ ó yé mi gan. Inú mi dùn. Bọ̀ mo ti ṣàlàyé fún bàbá ọmọ mi wá síbí. Ìgbónà. Bàbá Ìgbónà. Pé mi ti lọ́kọ títí mi.
kò wá ń ṣe ọkọ àfẹnufẹ́ lásán ọkọ àfẹ́sọ́nà mi gidi kan tàtijọ́ ṣe engagement so ẹ má bínú sá romance èmi àti yín kò lè possible sá. kò lè wọ̀ nítorí pé ọmọ mi ni èmi adégbìtẹ́ kan owó kan ni alówó lòdù bí ìyèrè ló ń wò yìí sórí ìgbín tèmi báyìí tó bá tẹnu mọ́gi yóò di dandan báyìí kó gùn ni kò sì sí ohun táwa sọ ńlẹ̀ yìí táwọn èé ṣe àti pé ọ̀sẹ̀ tó bá wá rí gbajúmọ̀ tọkọ̀ tí ọba bọ́ọ̀lẹ̀ báyìí àwa rí gbajúmọ̀ ni wá ẹ yẹ eré igi lásìlàsẹ̀ ní ọ̀ka mu òun ni ó fi jẹ kẹ́yìn. sà kò ń ṣe bí irú igi ti tèmi sà. ẹ wo a jẹ́ pé ìgbín tiẹ̀ ní ọlẹ́gùn náà ni èèyàn ò lè gún àbí kò sí wàhálà bẹ́ẹ̀ bí èèyàn bá ti lè gún bọ́ sínú òjò kó máa fi rí gbèjò kó sì máa fi rí yàrùn tó ń yá káàkiri ilẹ̀ kò sí wàhálà. ọlọ́run á ṣe yàrá. ọlọ́run ó ṣe. ẹ ṣe rọ́ṣà mo ti ń lọ. wọ́n wálé arúgbó lọ́fẹ̀ẹ́ ń bọ̀ wọ́n ṣe sùúrù ṣe sùúrù fún mi o ṣe sùúrù o èmi adégbìtẹ́ kan báyìí ilé inú ìyẹn ni àbí tó bá ń gbọ́ eléwó etí aṣọ ọ̀fọ̀kànbalẹ̀ ẹ má dowó gbó ẹ má dowó nà àwa là ń jẹ́ bẹ́ẹ̀. ǹdọ́hun o òun ipò àbá ìrówó rà wo òun rèé ìwọ fi owó ọkọ̀ kò fi gbé taxi kò bù jẹ kò bù dáná ń bẹ̀ 300,000 nínú kò yẹrin fáwọn onítẹ̀sí náà káwọn ní ọgbádùn ara wọn bọ́ bá wá ti wá dọ̀rọ̀ mi rò pé tọ̀ ó ṣe tí àti ṣe ti wá o bọ́ bá di òwúrọ̀ lánìkùtù wáì dédé aago 7 má bá yẹn kankan sọ̀rọ̀ ìwọ kàn máa bọ̀ lọ́dọ̀ mi ni kó wá gbé Toyota Highlander 2018 ọdún tá a wà nù ẹ̀ gangan kó wá gbé kó máa ṣẹ̀ṣẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹjọ sà ṣé gbogbo 300,000. owó ọkọ̀ ni owó ọkọ̀ ni tó bá wá di àárọ̀ la. wá gbá Highlander. kí wá gbé Highlander. Highlander 2018 ó ní mọ̀dẹ́nu. sir I love you. I love you. Much you love you. Yes, sir. Much you love you. I love you. I love you, sir. I love you very much, sir. Kò sí wàhálà pé kọ́kọ́ ṣe sùn náà ń tún wá tẹ ọ sí fàájì lọ́wọ́ tó wà. Ìwọ má bínú wọ́n padà sí àyè kò sáàyè tí ọ lónìí padà sí desk commerce computer science. But ẹ̀yin lè ní pé kí n wá sí ibà kó tó di pàlè ju yín dènà. Mo ní ọwọ́ sọ́fíìsì kọ́ wá jókòó tẹ́lẹ̀ ńgbà tí mo sì légún bàbá mi òjò nígbà ní òjò mọ́ sálágbà kẹwàá tí ó mú mi sí alẹ́lẹ́ tèfè. Má lọ tẹ desk computer tó ń tẹ lọ executive mi ni. Ẹ pẹ̀lẹ́ kí lè tó wá bínú tó tó yìí. Inú ẹ̀ ló bù torí wọ́n fẹ́ máa fẹ́ mi. Inú ẹ̀ lè sáwọn ọmọ kéékèèké. Aṣẹ́wó làwọn ọmọ yìí. Èmi náà rí lójú ẹ̀. Rọra aṣẹ́wó lè máa ń ṣògùn o. Kò sí wàhálà ń bọ̀ jájáde ń bọ̀ ní sùúrù jájáde báyìí jájáde ó lè gbọ́kù ẹ gan lónìí ò ní yìí gangan lọ́gbọ̀kù tí ò ní dọ̀là. Ibo la lọ bébì tí. Wọ́n ti ẹ̀kú tì ikú ìpẹta o ikú ìpẹta bẹ́ẹ̀ mọ̀ sọ alámi ní báyìí ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ àgbòǹgbòlá. anáwó bí ẹni kẹwò máa nù adégbìjẹ́ ìbòwò. aláya márùn-ún adégbìjẹ́ tíá ó náwó bí ẹni ṣòwò adégbìjẹ́ ò wé má ṣe farawé adégbìjẹ́ ò rí ọ̀la mọ́tò. Kò tún gbé náà. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ alábọ̀n máa ń dẹ̀wò mọ́ mi lọ́wọ́. Ṣé mi ò ti wá rògbé oyin báyìí? Mo dẹ̀ mọ̀ pé orí course mi ó mọ̀ọ́mọ̀ ìgbọ́n ẹ̀ ni.
Sẹ́ẹ̀rí bí o bá ti rí báyìí inú mi máa dùn ni tó yé yín ní dààmú jẹ ayé pẹ́ ẹ má mú kú mu o bẹ́ẹ̀ bá ti mú kí ẹ má mú kodí o ẹ má mú kú mu o. àwa yẹn mú rọ́ọ̀mù. sẹ́ẹ̀rí gbogbo yẹn mú tẹ́lẹ̀ ẹ̀yin ni ẹ sanwó rẹ o báyìí ṣùgbọ́n nígbà yóò ti dé yìí gbogbo yẹn bá ti múra èmi ló gbé. bàbá kẹ́pẹ́ ṣé wàá gbọ́ ilé ọtí wájú ní bọ́mọ tó láwọ́ bàbá gbóná. máa ń gbà mí jáde. dáná fẹ́ tó jò pa abẹ́ bíríìjì fáwọn tí ò nílé àwọn ṣe é gbé fún àgbà ó wà ń bẹ̀. ìyálájé ọgbọ́n mi ni. mo dóhùn yìí. mo bàbá mú kí ní jáde. ẹ má ṣe máa jẹ o èdè lọ́wọ́ o. ìgbà tí mo wá gbóhùn yín ńkọ́. bàbá. ẹ wo lọ́dẹ̀dẹ̀ tẹ dánwò níbí níjẹta ẹ má tún dánwò ẹ̀wò lẹ́ni o. kẹ gbọ́ dáadáa mi ìfẹ́ kẹ dánwò dáadáa torí tẹ bá ti rí àwọn tó ń ta ọtí ẹ máa wò wọ́n níwò ẹni tí ò ní ọkàn lé àbí oníranù wá èmi ní ọkọ nílé o mi ò dẹ̀ kí n ṣe oníranù. ṣé wọn ìlọkọ lé ọlọkọ lé báyìí ọkọ lọ níwà bí ọjà sí mi ó jẹ́ ìsọ sí ọ mo lè ra mọ́ọ̀lù ẹ̀tọ́ ètò rẹ̀. àwọn ṣe é gbé fún àgbà ó wà ń bẹ̀. owó ń bẹ̀ ọmọ mi ni kọ́sùmọ́ lọ́wọ́ kọ́mọ ìyọ́ ti fẹ́ jáde èyí fún ọ ní owó. lọ́yọ̀ tó bá jọ́ tí ló máa mú nǹkan tó máa mú tó bá dẹ̀ ní nǹkan mu kókó rẹ̀ kó máa lọ. ẹ̀mí ilẹ̀ ń bá a lọ onígbé gánbé. mọ́mí mo yọ̀ ẹ wá wo àwọn aláìlẹ́kọ̀ọ́ wọn lára àdá yìí ní ìmọ̀ tẹ́sí pé lọ fún wọn wá o ẹ mọ wú ọmọ yìí mo bá kíchìn sí òun dáná mo lè bí léèrè mo náà kí ló ṣe ń kíchìn olóhùn dáná mo ní kí ló dé tó ń dáná ó ní ọkọ ló sọ pé kò ń dáná mo ní ayé mi ni mò ń dáná lẹ́ẹ̀ni náà wáyé tó máa bọ́ sí tó máa dáná ló bá ní ọ̀rẹ́ pẹ́pẹ́sẹ́ ọkọ òun sọ yìí pé ó. ẹ̀gbọ́n mi bí mi ò ṣe dúró sílé gba ẹ̀kọ́ ó yá bẹ́tà kẹ́kọ̀ọ́ mi. ìrẹ́ ló ṣe oúnjẹ lánàá. bẹ́ẹ̀ ni ẹ̀rí pé iyọ̀ já. iye wo ló jà gbé gbẹnu bẹ́ẹ̀ bá ti tẹ́ òróró. má ṣe. àgbàlagbà kì í ṣe kí bá gbà ní oúnjẹ àná yẹn ń tòótọ́ ẹkú tí ẹ káàtó òrọ́jú jẹ. ẹ̀rọ́jú jẹ. yóò máa ṣàánú mi o àṣàánú ọ̀tá ni mo wà ìyá mo yọ̀ lẹ́nu yín ṣé ẹ̀yẹ̀ṣẹ̀ ń jẹun mi ni. àwọn kì í ṣe gbogbo ìgbà náà ni oúnjẹ ó lè ṣèṣì lára. ó ṣèṣì ni ẹ wò ó ẹ̀ṣẹ̀ nípa gbàyà ni. bẹ́ẹ̀ ni torí tí ẹ bá jẹ́ àgbàyà èmi fi ẹjọ́ ọmọ rárá tó dúró mo fi sùn yìí ṣé bí wọ́n tẹ̀sán pé wọn kì í ti ojú oníkà mẹ́sàn-án kà ṣó yẹ káyìn máa sọ̀rọ̀ ojú eléyìí àyà mọ́yọ̀ ìwà àgbàyà lẹ́wọ̀. ẹ jọ ṣé big mummy lẹ ń pè lágbàyà ṣé gbẹ̀yìn ni wọ́n ni ṣé gbẹ̀yìn ni wọ́n ni. ṣé ìwọ ò ti kú wọn rí. ṣé wò ó kí kú. èmi ò bú wọn o. ṣé wò ó kú. ẹ̀yin lè bú wọn. ìyàwó ọlọ́wọ́ sí bí ni ẹ̀rọ jẹ́ ẹ̀wọ̀n ọ̀pọ̀ ọjà àti tálọ́jà torí. ẹ̀rọ jẹ́ tálọ́jà torí ẹ̀yìn ẹ̀yìn wọlé lọ́jà pé. sórí wọ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. ọwọ́ ìmọ̀ ọlọ́ta jẹ́ ọmọ ọlọ́jà ni ọmọ ọlọ́jà ni ṣe má bà torí bẹ́ẹ̀ yẹn bá fi ọmọ ọwọ́ mọ yóò lù kankan wọ́n ń jẹlé ọdún yàtọ̀ sí eléyìí mo fi ń jẹlé oúnjẹ ló ṣe yàtọ̀ sí dáadáa kan táwọn kan sì lánàá. ọkọ mi ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń papọ̀ tí aṣiwèrè ló máa ń yàtọ̀. yóò yàtọ̀. sórí nǹkan tó sọ tó ń sìn òun náà ni big mummy sọ oúnjẹ mi tí àwọn jẹ pé ó yàtọ̀ sí títànà tí ò ta rárá. nǹkan wà kò yóò fi gbà nù
n tó rẹ̀ bùn fi dànù n tó mú ìyáálé ẹ̀ tó ń rẹ̀ fi sọ bẹ́ẹ̀. Adébìtẹ̀. Kúnlé. Ṣòrí pé àgbàyà ni. Kí ló rí? Ṣọ pálábùsì ni. Kí ló rí sẹ̀? Ẹjọ́ kí ló gbélé fún ẹ̀gbọ́n tó ju ẹ lójú náà? Ẹ̀sà àtọ̀bọ̀ fún ẹja àti dòdò àti gbogbo ẹ̀ tí wọ́n wẹ́ káàsì tí wọ́n tán fọwọ́ lọ. Torí kò jẹ́rú ẹ̀rí àbí. Ẹ̀wọ̀n náà ṣé káfà bò sí sí káfà ẹ̀gẹ̀sì tó bá tó ń jẹ yìí wò ọmọ pé ọdún yàtọ̀. Torí tẹ́lẹ̀ tọ́tọ́ kún mi tó ń jẹ tọ́dún ni èmi lẹ́nu mi ọ̀dá nígbà téèyàn ń jẹ koro ni. Àmọ́ èmi ti ń jadùn nísinsìnyí fẹ́ tọ̀ koro wọ̀ mọ́. Adùn ló máa pa ẹ́. Oúnjẹ tó tasty. Ó tẹ́. Àgbà ìyá burúkú ni olórí bú ọkọ ní òṣèlú. Ó dẹ̀ wọ́n ọkọ ọdún ẹ bí ọkọ láyọ̀ yẹn ó dẹ̀ fi kọ́yàwó jọ alábòsí yẹn. Ó pa ó tó sápamọ́ ẹ lórí. Ọkọ mi ìyá Ọlọ́run. Ó kù tiẹ̀. Ó jẹ ọkọlẹ̀ yẹn jẹ tí ò ní jẹ̀bi ìbò. Orí ọba mú wa. Má sọ̀rọ̀ nǹkan àtàlẹ́ ó jẹ jọ torí ọlọ́ má sọ̀rọ̀ rárá. Má jẹ́ ká sápá ẹ lórí. Mo ti sọ ní kó your ways is my commandant tone. Ọmọ ìbò jẹ́ fọlọ́yìnbó olórí ikú ṣọ́kọ ni wọ yìí. Bí àwọn ọ̀rẹ́ ṣe ọ̀rọ̀ ọ̀rẹ́ mi gẹ́ni lọ́kọ̀ tó má dá wèrè lóhùn má dá wèrè lóhùn má dá wèrè lóhùn má dá wèrè. Wo mi jẹ́ lòlò má dá wèrè lóhùn. Má dá wèrè lóhùn. Yóò bá fọ́ mílíọ̀nù oúnjẹ. 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 Yóò bá fọ́ mílíọ̀nù aláya márùn-ún àbẹ́bí tẹ́tíá ó náwó bí ẹni ṣòwò àbẹ́bí tẹ́ ò lè má ṣe farawé àbẹ́bí tẹ́ ò yọ lámọ́dún àbẹ́bí tẹ́ ń jayé orí ẹ̀. Ilé tí wọ́n sọ pé àwọn fẹ́fẹ́ mi wọ́n rí bí sọ̀rọ̀ báyìí mo ti wí kèsì pé ọ̀pọ̀ tó bá rí ọ kí wọ́n má láìkí ẹ ní ìfẹ́ wọn ní ìfẹ́kùn èèyàn fẹ́ ewu kèlé sí ewu kèlé fẹ́ gbọ́ kí àárín ẹnu ẹ̀ báyìí ní wọn yóò rẹ́ mọ̀ tó fòdà kìtì kí ni wọ́n tó fòdà. ẹ̀wọ̀n mi tọ́ mi lọ́yọ̀ ṣẹ́rí ẹ̀yin náà lè bá mi ṣiṣẹ́ ìdàgbà because ẹ̀yin náà lè súnmọ́ wọn jù ṣẹ́rí òun ti fẹ́ ẹni kan pé èyí sẹ́gbẹ̀ẹ́ kan because bí mo ṣe wà ìfún ó ti lọ́pọ̀ àfẹ́sọ́nà mi ò ní fẹ́ wọn. èmi dá kọ́kọ́ yìí jọ́dọ̀ dídà ọkọ̀ owó kọ́lá ọkọ̀ délé kúkú iṣẹ́ ojú lè rú ìyàtọ̀ lọ́kọ̀ èyí lọ kó lè sórí tí wọ́n fi bọ́ sọ̀rọ̀ má ṣe ara jọ̀bọ̀jọ̀bọ̀ nù tó ti sọ̀rọ̀ yí ọ̀tún wa bí bá ṣe nǹkan kò yìí èsì kò yìí ní gidi sọ̀rọ̀ gbogbo owó yòó wọn wà láì tàláì ó lè sí báńkì tiẹ̀ kọ́ iṣẹ́ yọ̀ ṣe lọ ń wá pẹ̀lú ọmọ ìgbà yẹn ṣiṣẹ́ ọkọ ọmọ ìlú ọwọ́ ni mo ní sọ ọgbà ṣiṣẹ́ ni èmi náà wọ́n mi lọ mú ìlú náà wọ́n rẹ̀ ẹ́ bá ṣe rà yìí àmọ́ àmọ́ wọ́n bẹ̀ tuntun ọdún bá kú ẹ́ ayé yóò dùn mọ́ra ni bí wọ́n náà bá tọ́ kí ni wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ èyí lọ́wọ́ ẹni yóò tún mọ́ lọ́kọ̀ ní àfẹ́ ọmọ rẹ̀ àfọ́kọ̀ ẹni tó ti lọ́kọ tiẹ̀ tó ti bímọ nínú ilé ẹ̀ wá lọ fẹ́ mẹ́. sẹ́mi náà ní sí. ó wọ ọ̀rọ̀ ọ̀gbọ̀n ṣáàjú ẹ bá mi bá wọn sọ ṣé ti gbọ́ ẹ bá mi bá wọn sọ ó máa fowópamọ́ sí ilé ìfowópamọ́ wa. èrò mi náà yẹn ti mú ilé mi sọ́ọ̀dún ọ̀rọ̀ yàrá ìṣòro láti gbà. àmì èsì báńkì tiẹ̀ kọ́ káwọn máa jẹ́ orúkọ báńkì kọ́ máa jẹ́ èmi lọ sọ́wọ́n èmi lọ bá wọn. èmi lọ owó kékeré kọ́ ìwọ fúnṣà wọ̀ ti gbà tẹ́kí wíṣí bọ́ọ̀ ti gbà. ti gba ọmọ máa ń lóṣù mi. ìsinmi ní náà ẹ pàdé ní ẹbí ká pàdé o ìwọ ká pàdé ìwọ ìlọ iná alẹ́ ìdájọmọ ẹran fún iná alẹ́ ìjọmọ ìlànà amóhùn ti o tóbi lẹ́nu kí àwẹ. Ọ̀túnba gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ ẹ mọ̀ pé ó ti tó bí ọjọ́ mẹ́ta tí mo ti wà lẹ́nu ọ̀rọ̀ tí mò ń bá yín sọ the same thing tí mò ń bá yín sọ látijọ́ ìlú
ìjọ tó yọ lọ ṣe rí nǹkan tí mo lè ń sọ yìí àǹfààní tó wà ń bẹ ó pọ̀ rẹpẹtẹ o ṣe tẹ bá ń sèbò owó sí báńkì wa bẹ́nífìtì rẹpẹtẹ òun ló wà ń bẹ pàápàá jùlọ fún iléeṣẹ́ yìí ẹ máa rí àǹfààní púpọ̀ ń bẹ ẹ kàn tí ẹ gbìyànjú bó tiẹ̀ jẹ́ wọn ọba kékeré ẹ kàn tí ẹ fi dọ́mọ kẹ wá rí gbogbo nǹkan tí mò ń sọ látijọ́ yìí. o rí i pé mo yọ̀gbọ̀ lójú kí n lè rí ọ dáadáa gbé ṣé ìwọ lọ ń sọ̀rọ̀ àbẹ́ lómi ṣé bí ìgbà tó wá bá mi náà lé gbogbo ẹjọ́ tó rò lẹ́yìn náà ló rò lẹ̀ mo sì jí ó yọ pé àti fowó sínú báǹkì yín kìí ṣe bàbàrà lọ́dọ̀ tiwa àmọ́ gbọ́ tèmi gbàùn tí mo ní o ṣe olólùfẹ́ tó bá ti ṣe tèmi kódà mo ṣe tán nìsín wọ́n fi 30 millions wọ́n fi sákàǹtì rẹ̀ báyìí gbága gbogbo náà mi ní kankan wọ́n sì gbójú wọ́n sì fún wọn náà ní kí ni wọ́n ti pè wọ́n kọ sẹ́ẹ̀kì fún wọn ní ìsìnkú kí la ń bá káàkiri tó sọ di bàbá. bọ̀sẹ̀ Ọ̀ṣunbà mo ti explain fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní kò ń ṣe pé kò wọ̀n èmi náà kí n má ṣe tèyí but mo ti ní ọkọ mo ti lọ́kọ èmi àti ọkọ mi kẹ̀dẹ̀ a ti ń bára wa bọ̀ ọdún tipẹ́. ẹ̀yà wo kò sí ohun tójú òrírí o a sì rírú eléyìí ni a fi ń dẹ̀rù bọ́ lọ́rọ̀ ni kò sí ohun táwọn ò ṣe èmi ti fálábí amọ̀rí tó yẹ pé mo gbà kú òun lé ọkọ ẹ̀ báyìí ní tọmọtọmọ tí mo ti ń fẹ́ bí ìgbà téèyàn ra mú ìlú ẹ̀ tòròtòrò tọ́ra dáńfò tèrètòrè nù kò sí ohun tèmi ẹ̀ ṣe àwa ń sọ̀rọ̀ ẹ̀ odò ti bímọ kí là ṣe rí. ẹ mọ nǹkan Ọ̀ṣunbà ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ ẹ mú mi ní goddaughter yín èmi náà dẹ̀ fi ń ṣe godfather mi. god èmi ò ṣe godfather Pasuma ní godfather yọ mí kó ná àwọn ẹgbẹ́ godfather bọ́ọ̀ bá ti lè gbà kò sówó kò sọ̀rọ̀ ni. Ọ̀túnba anybody ló lè jẹ́ godfather. àní bíi tèmi kọ́ ṣé dandan ni kémi fi god àti father àtọ̀dọ̀ mi sí ni ẹ fi pàṣọ lẹ̀ kó máa ṣe godfather tiẹ̀ lọ ṣé ó ti gbà ká bọ́wọ́ lu sẹ́ẹ̀kì. ó ga ọ bó ṣe ròyìn mo ṣe bá yín o wọ́n ní téèyàn ò bá tí ì fẹ́ ìdílé báyìí ẹ̀yin ṣe nǹkan kan fún yín. àwọn tó sọ wọn. mo ti tú pẹ̀lú ẹ̀sà mo fẹ́ kẹ́ go through ẹ̀. mo máa dáràn òwèrè wà o ṣé wo rí pé mo lálejò kó tó máa sọ àǹtú gbé dáadáa ṣé rí kíní kókó bí ti ń sọ kúrò ó ti tú pa wọn mójú wọn mọ́ra bí oní kíní ńlá kíní tú pẹ̀lú ẹ̀ gangan kíní ṣe tí ò yé ń bọ̀ kí wọ́n fi èwo ni wọ́n kọ́ àná ẹ gbà mí mo rí láìdé ń bẹ̀ o ọwọ́ ẹ bákan ọwọ́ àtìrín sí bó ló ṣe tẹ̀ ẹ gbà mí ṣé o ti gbọ́rọ̀ mi àbí o ti gbọ́ ọkọ̀ láìdé sí ilé láìdé ọwà ń bẹ̀ ilé náà tán ní adékọ́lá ná bóyá èèyàn ọdún ni gbogbo ẹ gan ti dàrú iwájú mi tó wà báyìí tó ti gbà tọ̀dọ̀ mi báyìí gbogbo ẹ ti dàrú mọ́ mi lójú pátápátá. sẹ́kẹ́ ẹ kó àǹdírẹ́ àtẹnẹsí wá. adégbìtẹ̀njayé orí ẹ̀ ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ agbóngbòlá. adégbìtẹ̀njayé orí ẹ̀ kábẹ́bí tí bàbá mi kọ ó dá dúró sí mi látàárọ̀ mo ń pé aago ẹ ò gbé ó wá débi báyìí tí òun sọ fún mi pé bébì òun kánjú bọ̀ látàárọ̀ nígbà tó ti bọ̀ kó ráyè wá dé jẹ́ kí ra dúró mi jẹ́jẹ́. ọ̀gá mi ni wọ́n ti tẹ̀lé sí ìdílé iṣẹ́ wọ́n ní pé mo ti máa ń tètè kúrò ní iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìpè pé ìgbà míì kan mo tún máa ń pẹ́ débi iṣẹ́ láàárọ̀ wípé bí mo ṣe ń ṣe ní iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta pé kò dá àwọn ọmọ pé wípé láti mọ̀ pé iṣẹ́ òun kì í ṣe wọ́n ní sọ pé very soon wọ́n máa sáàkì nítorí ẹ̀ ló ṣe ń try láti dúró tí wọ́n lé ní pé kí n ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe kó má bàa sáàkì. jọ kí ni tèmi àtọ̀gá ẹ̀ à ń sọ relationship òun sọ ọ̀rọ̀ ọ̀gá ẹ̀ kí ni tèmi àtọ̀gá ẹ̀ so torí ọ̀gá ẹ̀ wá dé mi dúró sílé látàárọ̀ ó mà ga. mo tún ní ìkó lè dà náà ni pọ̀ tí ò ṣe pé mo kò ń ṣe látọ̀ ṣé kó lè dà tèmi àti náà ni mo bá kiri. kíkiní lè dà èwo ni tèmi kíkiní lè dà pẹ̀lú relationship mi òun fi relationship tàfà ló ń sọ pé kíkiní kan lè dà. ẹ bọ̀ tí mi ṣe aláìbòye ṣe ṣá honestly mi láìkẹ́ kí ló dé kí ló lè tó ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé kí n má ṣiṣẹ́ ni ṣé tí mi ò bá níṣẹ́ gidi lọ́wọ́ ṣe ọba fẹ́ mi ni ṣé tí mi ò bá lọ́wọ́ ṣe ọba fẹ́ mi ni mo dẹ̀ ń bẹ̀ látàrọ̀ òun dẹ̀ ń ṣàgídí pẹ̀lú mi
Jọ́ tún lọ lọ tí ò bá wọ̀ bóyá kí èmi àti ẹ̀ka jọ parí ẹ̀ sí níbà. Yes, because iṣẹ́ mi ó wà important sí mi gan. Tó bá mọ̀ wípé o ò lè cope, o ò dẹ̀ lè understand, á bẹ́tà kò jẹ́ ká quit relationship yìí láti níbà. Bẹ́ẹ̀ ni mo sọ, mi ò lè fi iṣẹ́ mi ta falà. Kí ló dé gan pàápàá? Àti ẹ̀jẹ̀ ń tó fún yàn lówó gidi kan. Àrọ́ jíjẹ̀ kan ọ̀bọ̀ ẹ̀ tún complain. Ọ̀rọ̀ yìí àbí mi. Wá sílé mi. Ó gègègè tó yẹ kó máa bẹ̀bẹ̀. Ó tún ẹ máa gbà. Désiré. Adégbìtẹ̀ ń jẹ́ ayé orí ẹ̀ lọ ni. Ẹni ọdún mọ́ kó forí sọ̀lẹ̀ àgbòǹgbòlá. Èyí ìjàgbọ́n náà, ìdílé. Ó máa jábọ̀ àbí? Èyí ìjàlulẹ̀ ní ìpẹ́ yìí ẹ̀mọ́lá. Olórí búkú wèrè tí mo lọ báyìí, ó ti jábọ̀ dànù báyìí kò lè rí sí ìwọ̀n tó fẹ́ ṣe mọ́. Ọlọ́run, iṣẹ́ ló ń bá mi kó rọ́bìṣì nínú ilé. Mo tún wá explain fún pé àkó má bínú kó ṣe kó mọ̀, ó kọ̀ ṣáà ń yarí ó yarí bẹ́ẹ̀ ní kọ́ bá lù kàn ni. Èmi alówó ń jẹ. Ẹ wo ẹjẹ́ máa lọ. Ṣayọ̀. What's the meaning of all this? Ṣayọ̀ rè. Irú èyí náà fẹsẹ̀ wọn sọ̀rọ̀. Irú ẹ̀ ọmọ bàbá ìyàwó ìwọ ṣẹṣẹ mi ẹ kú ìsọ̀rọ̀ lágbára rẹ ìyá yìí ó dábọ̀ ìyá mi lọ. Ṣayọ̀. Kí ni gbogbo ọ̀tọ̀ ń ṣe? Kí ni gbogbo nǹkan tí mò ń ṣe? Ṣé tí ẹ̀ jì ni? Ṣé mi ò sọ fún ẹ lẹ́ẹ̀kan pé ó ti tán ni? Mo ló ti tán náà, ó ti parí. Mo rán jíjọ kan ọbọ ẹ tẹ́lẹ̀ rí, ọbọ ẹ tún complain, kí ló dé ṣe fẹ́ pa mí ni? Ó ti parí, ó ti tán nìyẹn, so mo ti múbọ̀ pẹ̀lú láìpẹ́, má ní ra àjọ tó yọjọ. Ẹ̀yin ẹ má gbọ̀rọ̀ jẹ́ wá wọlé tí. Ẹ má nira yín lára oje. Ìwọ Ọlọ́run má jẹ́ kí ìyà oje ọ gbé. Torí tó bá fẹ́ jìyà gbé tó fẹ́ sọ́ra rẹ bí má jìyà gbé. Wọ́n sẹ́ndì ẹ̀yìn can't balance details ṣe sínú ẹ̀yìn fóòmù tiẹ̀. Tó bá sẹ́ndì ẹ̀, àwọn ò ju owó sọ́dọ̀ tiẹ̀. Nínú kó ṣòfò ìyàwó kó sì rówó àbí kó kúkú ṣòfò méjèèjì kó kúkú má sẹ́ndì mú kan bẹ̀ tọ́gbọ́. Bóyá eré ẹ̀ dàrú mo lè. Ṣayọ̀. Wọ́n máa ń lọ nìyẹn. Ayé. Ó jẹ́ òun sọ náà pé ọmọ ìlú ó wọlé wá níṣẹ́ kó máa bẹ̀bẹ̀. Ó sọ fún mi pé fún olórí tó máa tẹ̀ máa wá gbéyàn bàbá aládàáda yìí. Bàbá tó máa kú lẹ́yìn lọ́la yìí ló yẹ kó máa tẹ̀lé. Kò sí wàhálà. Kò sí wàhálà o. Ẹ bá mi bẹ̀. Ẹ̀yin lẹ máa ń sọra yín di ẹ̀yìn ìgbà tó ẹ̀yọ̀. Ṣé irú eléyìí náà gbọ̀nàgbọ̀n tó dàbí okùn dídì ló yẹ kí wọ́n máa tẹ̀lé? Bó ṣe rẹwà ó bọ́ pátápátá ó bọ́ fáínàlì kò tán rí mú mọ́ láéláéláé. Inú wo tiẹ̀ ń bí mi? Owó ti rí ó dàbí àwọn àgàtú tí máa wá tọrọ owó ní ọ̀dọ̀ wa. Ìgbónà ìwọ wo ẹ̀yìn kọ́ wáyé táwa ń jẹ́ àyín. Ṣé kí n sọ ọ́ tán? Báwẹ̀ ọkọ̀ má lọ gbórí olú ẹ̀wọ̀n náà tírélà. Ayé mi máa bàjẹ́ o. Mo sì dẹbọ kíní yìí tó mo dẹbọ ẹ̀ tó eléyìí ibú tó sì gbọmọ wá fún mi òun ni mo kọ ní wọn ò rí wèrè ẹ̀ mọ́ ẹ̀ mo págbó lágbo wèrè ọlọ igbó nẹ ṣé mo ṣe ọ ní kó tó wá gbà yín mú mi kí mo lè ṣe o kí mo lè ṣe o kí mo lè ṣe ọlọ́mọbìnrin dákun mọ bí ọ ní nígbà mo kí ẹni bá kí ọ délédélé dákun gbogbo ibi tí ẹ̀mí ẹ bá wà kó padà sí ọ lára kó jí mo ní o jí má sùn ẹsẹ̀ mi gàjà má sùn gbẹ̀sẹ̀ ọjà jẹ mí kẹ́yìn ayé mi ní o kọjọ́ mọ́ àṣẹ tó sùn tì mí èmi gangan ló jẹ ọjà jẹ mí kẹ́yìn ẹsẹ̀ mi gàjà gbẹ̀sẹ̀.
mi tẹ̀ ó máa ní ohun Adégbìtẹ́ Ìgbòho. Kábíyèsí. Aláya máa ń wo Adégbìtẹ́ tí a ó náwó bí ẹni ṣòwò. Adégbìtẹ́ òwe máa ṣe farawé. Adégbìtẹ́ òwe ẹ máa wọlé bọ̀. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ mú. Ẹni odùn mọ́ kó forí sọ̀lẹ̀ Àgòǹgòlá. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ lọ bí elégédé tó ń jayé orí ẹ̀ lọ. Kábíyèsí o. Ó gbalẹ̀ omi rẹ̀ tètè o. Aláya máa wá Adégbìtẹ́. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Àrẹ̀mú. Kádé pẹ́ lórí o. Àrẹ̀mú. Kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Láéláyé ẹ̀ tó fi kú ni dákun má ẹ fà pè mí ń kábíyèsí mọ́. Ṣé mo sọ mọ pé mo jọba ń lé bàbá ńlá kú ẹ. Wàhálà ẹ mọ ìyá ara yín o. Kábíyèsí ni yín èèyàn tó bá ti ń pe àwọn èèyàn sọ́dọ̀ tó ti lọ́mọṣẹ́ lẹ́yìn tó wọ́n fún wọn lówó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọba abẹ níwọ̀n tẹ̀rí ọba àbí kan bí gómìnà stéètì kan ni ọba ní ẹ̀ mọ ìyá ara yín o kábíyèsí. Ọwọ́ akárì láì sórí látòní lọ tó ìwọlé ọlọ́run sùn tọ́lọ́run ọba fẹ́ ká yé ọ bàjẹ́ kọ́ ta pa òbí gbúgbúrú má fọ ọba lọ mímọ́ má pè mí kábíyèsí mọ́ wọn fẹ́ ọgbọ́n torí bàbá bá wù wọ́n jẹ àbọ̀ fẹ́ pe ọba pé bàbá ẹ̀ tó wà ń gbòòrà kọjọba kó máa pariwo kábíyèsí tàbí wọ gẹ́gẹ́ fúnra lára ẹ̀ kó tètè pọ́ bá lóyún ìdànà kó lè jẹ́ kábíyèsí lóyún sọgbọ́n. òṣùwà kábíyèsí kí ló wá dé àárẹ̀ títí lálẹ́ àná tẹ̀ fún adimúnà lẹ fi ṣe kí ló dé àárín. wàhálà wà o dákun ṣé ìwọ lọlọ́kọ̀ tó wà mí wáyé ṣé ìwọ lọ dá mi ṣé ìwọ ló ń fẹ́ mi lówó oúnjẹ ni àbí èmi lèmi fún ọ lówó oúnjẹ bó bá ṣe wù mí mo lè rìnrìn ẹsẹ̀ mi mànà ẹ má kó èrè mi o bó bá kó èrè mi ọlọ́run ó kó èrè ẹ wàká mo fẹ́ mú ní jẹ́ bẹ́ẹ̀. ọrùn wa náà lẹ wa ẹ̀yin náà ló lówó orí wa àbí báwo ni kábíyèsí o. wèrè wà lára ẹ mọ ṣẹ mọ èmi ṣe mọ̀ pé wèrè ń bẹ lára ẹ. wàhálà wà nù kéèyàn má ro gàyàn kéèyàn fi béèrè gàyàn. ọ̀rẹ́ yín wá ọlọ́yọ̀ọ́ kò sí wàhálà. Ògúrú. Onígbónà ìgbónà olórí burúkú ni o ẹni táyé ẹ ti bàjẹ́ pátápátá ni èmi ni ó sì mí sọ pé mo dáràn sí lọ́rùn ọ̀ràn tí ò ní bọ́m̀bẹ̀ láyé tí ó fi kú ni wọ́n dà sí lọ́rùn kódà mo lè pààyàn sílẹ̀ bẹ́ẹ̀ mo sọ. Ọlọ́run náà máa yọ mí ṣé ń tà sọ ìkọlà lọ́mọ sọ tà sọ ikọ̀ lọ sí wàhálà. Ẹdùn náà irú kú wo ló lè pọ̀ mọ́ òun gan-an ẹni tí ń ná kákan jíra wa ká jíra wa tí mo ṣé mo fàdá sáà ni láì ṣe pé mo gbé lọ abatíọ̀ ó má lọ jẹ́ pé àgbo wòlé tí mo fi jín lájẹ pa òun ló pa. ìwọ ṣòro bóyá o lè ṣe láṣegbé ni àṣegbé kankan ò sí àṣepamọ́ ló wà. irú àlàáfíà dáadáa ò ní láì obìnrin kú sí mi lọ́dọ̀ lóòótọ́ ẹ̀ wọ́n tún wá gbé nígbà mo jù ú lẹ̀ tán ó wá kó fọtí olóyè fún mi ṣé ṣe òwe lọ̀rọ̀ yìí ń pa fún mi báyìí o òwe sì lọ̀rọ̀ Jésù tán kàn má gbélé fún tó tán sọ pé bàbá darí jọ wọ́n torí wọn mọ tó ń ṣe ni. nígbà mo gbàgbé ṣùgbọ́n yín ní àyíká ọtí èyí wà. Kábíyèsí èmi dì yẹn ronú báyìí èmi lè ń rù tó yìí ó dilẹ̀ ẹ̀ para yín ni ò torí èmi á ni ẹ̀dùn náà ṣe ń ọ̀rọ̀ yẹn lórí ní ààfin lè ń rò báyìí. ẹ dákun ọlọ́yọ̀ onígbónà ṣé ọ̀rọ̀ àwọn olórí láàfin sí òtòrò ṣé ńgbà tí wọ́n fẹ́ pa mí tí wọ́n fẹ́ yọ gògògóńgò mi bọ́lẹ̀ ṣé kò wá yẹ ń roná lórí ọ̀rọ̀ ni. kètòrò
ẹ bá rororo ìyàwó yín ẹ kàn kú dànù kejì ẹ ọlọ́mọ jẹ kú báyìí kejì ó rò ó. jẹ́ má tán tí n bá ti rò ó ni a jẹ́ pé wọn ò ní rò náà ni ẹ jẹ́ ìwọ ọ̀gbọ́wé Yorùbá tó ní bọ́dẹ̀dẹ̀ ọ̀bá dàn bí ìgbẹ́ni lórí ni kò sọ́mọ tálíkà tí ó rè di ọmọ kankan. ọ̀dà bó bá rí báwọn sójú yìí ṣe é rí èmi lámàrán kan o bí ọ̀dẹ̀ ìbádùn òtẹ́ẹ̀lì ẹ̀dùn o. òtẹ́ẹ̀lì ọ̀dùn. òtẹ́ẹ̀lì ẹ̀dùn àwọn kóra wa a máa lo òtẹ́ẹ̀lì a rè sápamọ́ jẹ sẹ́yìn màá yẹn bá wáyé títí bí odidi ọ̀sẹ̀ ká ní ìbámójú kan yìí nukàlùkù mọ̀ gbogbo yìí ń gùn hàn ẹ lọlẹ̀ wọ̀ lára. n tó ń gbìyànjú àti sọ nísìnyí pé kí n fi lélẹ̀ fún wọn wọ́n wá rí ìfarapamọ́ sóòtẹ́ẹ̀lì nígbà tí wọn bá wá rí mi ni ara wọn wà á rọ̀ torí tí n bá ní ọlẹ́gbẹ́ mi báyìí Ọlọ́run má jẹ́ n tètè para mi torí àwọn ọmọ rẹ tó máa ń gbà mí nígbà mí a máa wọ akínyẹmí ara mi àmọ́ ò lè gbà mí mọ̀ rẹ́ gbà mí kọ́ ẹ pé náà gbẹ́ ní ọgbà torí eléyìí dùn. bí ti bí náà bá ti yọ o àtàrí ti o. lọ́yọ̀ n ò ṣe má jẹ́ ń dẹ́ni o kò yẹ kò lè yí ọ débẹ̀ n tẹ́mi rò tí mo rò tán ni n gbọ́dọ̀ dẹ́wò lọ́wọ́ tí mo wà yìí. ẹ máa dásùn ẹ máa dájí. jẹ́ ń dásùn jẹ́ ń dájí n bá dásùn mo dájí tí mo mọ wèrè èyí ní pé mi. kábíyèsí o èyí ní pé mi ó pé mi. àwọn tí mo kó náà lé gan báwo mo ti ṣe wọ́n sí. ẹ máa pọ̀ sí ní. mo gbọ́dọ̀ mọ̀ rẹ mọ̀ rẹ dùn wọ́n yà máa mọ wèrè ni bá ti mọ nǹkan ní dájú a jẹ máa ní ẹyẹ tó ń ṣe ṣé ẹ̀yin náà rí wé ó kọjá báwọn ó di bọ́ọ̀lù márùn-ún yẹn gbá nìyí lónìí. bọ́ọ̀lù márùn-ún ẹ dákun ṣé ẹsẹ̀ náà sì ni wọ́n fi ń gbá bọ́ọ̀lù nìtòní. èrè ni ọmọ ń gbá ẹsẹ̀ sọ. wọ́n fi ń gbá bọ́ọ̀lù. ẹsẹ̀ èrè kábíyèsí ọ̀rọ̀ yín sẹ́ẹ̀rí wí òkè yẹn lè kí máwọn èèyàn kì í dá. èmi náà ń wò ó bẹ́ẹ̀ wọn fẹ́ máa dárìn mọ́rin ni ọmọ pé wàhálà àtàwọn ìyàwó tó wà lọ́rùn mi kú ọ̀nbẹ èyí lèmi fi ń dárò. gbogbo ẹdí tí a sún ni èmi nìkan lè ti adarí ṣe rótórótó kì í dá èmi rẹ̀ mú báyìí òróró là mú oníjẹta o ẹ má kara yín lọ́rùn ìgbónà ń mórí orí o wẹ̀yìn ẹ̀ wò ń mórí orí o lọ́mọogun wẹ̀yìn ẹ̀ wò. olùwẹ̀rí máa gbójú èmi pẹ̀lú wá sí lókè. ẹ̀yin Yemọja ni. Yemọja ni o. yóò ti wá hùn mí yóò dùn mí kí n máa sọ̀rọ̀ kó tó padà síta lé odò. Yemọja kèlè. ó lé o eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ọkọ ẹ̀ ní ọ̀jẹ̀ kò lè jẹ́ pọ̀ ẹ̀. irú eléyìí iye owó bá ṣẹlẹ̀ ní ègbè sọkọ alẹ́. irọ́ ni. ọkọ àrè. irọ́ ni. tí o lè lọ bá mi gbèsè wa. èèlè kú ọ̀lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ lẹ́sàn yìí. irọ́ ni. jẹ́ wo bó ṣe tó wò jẹ́ kẹ́mi ní ọ̀dẹ mọ́lẹ̀ jẹ́ wo bó ti tó wò. Adégbìtẹ́ ń jẹ́ ayé orí ẹ̀ lọ ni ẹni ọdún mọ́ kó forí sọlẹ̀ àgóńgólá. Anáwó bí ẹni tẹ̀ wò máa ní ohun Adégbìtẹ́ ìbò wo. wo bí eléyìí bá fẹ́ bínú bẹ́ẹ̀ o. pàkàn fẹ́ sáré gba lọ́rọ̀ ní ẹ̀. láti ló afẹ́yà lónìí o ká lọ kèsì yìí ṣe ká lọ èmi ẹyin dáàmú. wo lórí máa sọ fún àbúrò ẹ pé tí ọba ẹ kó àyín wọn fún 50,000. ẹ sọ fún bẹ́ẹ̀. sọ́ọ̀rì àfọ̀ lọ́wọ́. ẹ fún lọ́tí sí mọ̀mọ́tì kejì ẹ̀ yóò. pẹ̀lẹ́ ẹ̀yin dákun ẹ̀yin àwọn ìyá mi rẹ̀ ń kọ́ nísàlẹ̀ odò. nǹkan tẹ̀ ń sọ yìí. èmi ní èmù. kí ni mímọ kí ni jíjẹ kí ló fẹ́ o lè jẹ bá o sì lè ra bá pa èyí ó bá fẹ́ ni ọdún. ṣe tí o sì ìwé ẹ ń bẹ. ẹ ṣẹ́rìí pé ìgbà tẹ̀ pé mo jókòó sí so mo kàn fi lọ́ọ̀dẹ̀ẹ́sì wo ọ̀dà bá ń sọ fún ẹ̀yin àbúrò àbí ẹ̀gbọ́n ẹ̀ pé wọ́n fún ní 50,000 bó ti wà. wọ́n ní wọ́n fún 50 o. ọ̀dà ẹ̀yin àbúrò ẹ̀ mo sọ owó ẹ̀ 100,000. 100,000 fún ọ. ọdún tẹ́.
àmọ́ ṣé kí n má parọ́ ìgbín nìyí o. ìgbín. bẹ́ẹ̀ni. èmi ọlọ́mọ màjẹ́ ńlá ẹ̀dá ẹgbà mi gbà tèmi ṣe ẹ̀yìn àwọn Abíọ́dún Adéoyè editor àti Ọlá Lámilámi àwọn ni wọ́n máa ń pòṣe èmi ẹ̀ ṣe gbin ṣòro ṣe lẹ́nu mi ọlọ́mọ màjẹ́ rògùn ọ̀sẹ̀. rárá o nǹkan tí mo mí kan nìyẹn ìgbín tí ó tẹnu mọ́gi oògùn. aláàkó lè jà láìlò èmi sì ń wọ bí ẹni tí ò gbọ́ Yorùbá kankan rárá ìgbín tẹnu mọ́gi oògùn àwọn gbọ́dọ̀ gùn ìbáwa tí ṣe ń lé wa ni ọ láwọn tí mo fi jọ rẹpẹtẹ. Wo sórí ẹ̀yìn èbé mi náà ṣáà ti mú gbogbo òlérí tí mo ṣe èbí mo mú ṣe àbí mo mú ṣe. bẹ́ẹ̀ ni o. You did beyond my expectation. Good. Indomie 1 minute ni mo pè yín. Láì dẹ̀ mọ̀ wípé nǹkan táwọn ọmọdé ìsìn gan ò lè ṣe. Ẹ tún ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. Kò ní dáa fèmí tí n bá jẹ́ Indomie 1 minute. Ayé mi ta ni. Nígbà tó lù ẹ ṣe onítìrí àtọ̀ṣe. Àwọn ní Indomie 1 minute. Eléyìí ikú ni wọ́n bímọ ọmọ wọn dé ìgbà ìwé wọn. Àwọn onítìrí àtọ̀ṣe ní Indomie 60 seconds. Bẹ́ẹ̀ni. Torí wọ́n bá wà pẹ̀lú obìnrin báyìí wọ́n bá ti gbẹ́nulé tí wọ́n penetrate báyìí wọ́n dà ní gọ̀ọ́. Ìyẹn bad. Very bad. Ó bad. Ìṣe bàdà bẹ́ẹ̀ni èmi ẹ ṣe rú ẹ ara mi lè ju tà ní lọ kókókó ni ó láwọn tí mo fi jọ a bá pé 100 náà lé wa kódà àtọ̀ máa kẹ́ àtọ̀ máa sá ni ọba wo ọba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ àwa rẹ̀ àfihàn ìjọra wa ni. Sórí ó ní ìbéèrè kan tí mo fẹ́ bí ọ èèyàn kan ń pè ọ́ lẹ́ẹ̀kan táago rẹ̀ ń dán báyìí ọba ń já dànù kí ló dé tó ń já. Èèyàn tí ò wà important ni ẹ má bọ́dà ara yín rárá. Èèyàn tí ò nítumọ̀ kankan. Exactly ẹ gẹ̀ẹ́tẹ̀. Èèyàn lásán kejì ajá. Èèyàn lásán. Ó ti wáyé sí báyìí. Ṣé kó ṣe pé mo tún ti finá sórí òrùlé sùn báyìí? Ọjọ́ wáyé mọ́ kò sí wàhálà sórí ẹ̀yìn ìgbà tí eré tí ń bọ̀ ìpàdé wa mi ń jọ ọ́ lójú sórí wọ́n sọ̀rọ̀ mi di ẹ̀yìn ẹ̀wà gẹ̀yìn ẹ̀wà wóró tó jẹ́ pé béèyàn bá ṣe báyìí láàrin wákàtí 3 sí 4 kò ní jiná bọ̀ bá sì sára wa pa ni. rárá o ẹ má gbìyànjú dé èmi ò gbà tèèyàn. ọ̀fẹ́ ni ẹ̀yin wo làbọ̀rọ̀ pa kí ni máa ń sẹ̀yìn obìnrin náà gbogbo ènìyàn ní èèyàn pa yín ṣé àdámù ẹ̀ sáà èbí sẹ̀yìn náà ni ẹjọ́ ojú sẹ́ lọ. ojú sàn lọ. ojú sẹ́ lọ èmi ọ̀kan rin mọ́ bẹ́ẹ̀ ọ̀kan ìjọrin lọ́kùnrin rin. tí ojú sàn lọ. ẹ má pa mí ẹjọ́. ọ̀dà já ṣe báyìí já ṣe ọwọ́ kan sí kó lè pẹ́ mà. ẹ wo ó ti sú mi ó ti rẹ̀ mí bí mo ṣe wà yìí mi ò ṣe mọ́ mi ò ṣe anything. ọ̀dà já ṣe báyìí ò ní ṣe wàhálà jìnnà wọ́n mọ̀ pé èèyàn ṣe oníyọ̀bọ̀kẹ́ wà wọ́n ṣe iyọ̀ bọ́. ẹ wo àti yọ̀bọ̀ àti nǹkan tẹ́ bá pè mi ò ṣe mọ́. o ò ṣe mọ́. mi ò ṣe mọ́. ọ̀dà ó ti sú mi. ìwọ mẹ́yìn wá èmi ò kàn ra. àní mi ò mẹ́yìn kankan wá ẹ wọ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ má dọ̀wọ́. anáwó bí ẹni tẹ wo máa ní ohun adégbìtẹ ìbò wo. ẹ̀yin olórí ìròyìn ayọ̀ mú wá wọ́n lọ ṣe é rí nídìí ara yìí ọmọ sí orí ọmọ níyò ṣe é rí Ọ̀túnba lórí mi ò kábíyèsí wọn Ìyòmówúrà Adégbìtẹ ọkùnrin ni Ìyòmówúrà bẹ́ẹ̀ bá mójú kan kìsẹ́ni yé ni sádàkátà fọlọ́mù ó burú jù. Ó burú. Ẹ má bẹ̀rù sọ̀rọ̀ fún yín o. Èsì ó le. Tá a bá lè tẹ́gun ò bá ní ìyá, kí wàá lọ tún bára? Kí ló ń gbé bọ̀ wá? Àkókò ó fẹ́ra mọ́tò kankan kún mọ́tò wà ní. Mọ́tò bíi ti bá o. Báwo la ṣe fẹ́ ṣe gbogbo ilé tó wà ní ọgbà? Ṣé rí
nǹkan tí ọkọ mi olówó orí mi lè ṣe ìyàn Ọ̀túnba nǹkan tó lè ṣe fún mi tó lè wù mí lórí tó máa múnú mi dùn ni kó fún mi ní ìwé ilé ẹyọkan nu àwọn ilé wọn. ilé kan kó fún ẹ níwèé inú àwọn irú ọ̀wá lórí omi ni kó lọ rà lẹ́sí fún ẹ. ìfẹ́ ìjọ ló wá gbà. ẹ bá kò ṣe fún mi sọ tèmi ni. n tó wọ ẹ̀yìn ọ̀dọ́ wa aládàáni nǹkan jẹ́ ló sọ ó lè yàn kò tí ì kú kí wọ́n ti máa gbalé àbí tó bá kú kọ́ wàá gba tírénì ìjọ òròlé náà tó pè sọ ní àdé tó wá. It's not how far mama it's how well. Not how well for you. It's how well. How well for ọjọ́ you. tí mo jẹ́ òmàrà. ẹ mọ jáde. ẹ máa tán ẹ wo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ mo ti fẹ́ sọ ni wípé èmi ò ń ṣe àwọn alátẹnujẹ bí àwọn èmi ò ń ṣe àwọn fámìlì ebi nà èmi ò ń ṣe àwọn ọmọ taṣọ òṣòro oúnjẹ lọ̀rọ̀ ṣé ẹni tí ṣùgbọ́n kó lè ra kọ́kọ́ wá sínú ilé yìí tó lè fi ẹ̀ntáìsì èmi fún ara mi èmi ni mo sọ mí ìsọtẹ́lẹ̀ mi ò mo sọ tèmi ní o tó lè pé bóyá o lè máa fi búrẹ́dì yẹn kọ́ mi lọ́bẹ̀ jẹ ikú ẹjọ́ kan ló lè ṣe tó lè mọ orí mi tínú mi lè dùn táyọ̀ mi á kú tó bá dé tó bá promise mi pé níwọ̀n oṣù kan òun máa máa sùn pẹ̀lú mi ní 24/7. ó pọ̀ ju kẹ̀kúrú sẹ́rí gbọ́tọ̀ bàbá dé èmi náà ní sọ tó ní tó sì kì sí wàhálà àmọ́ ìṣe kámọ́tara àdánìkànjẹ́ ni o ó pọ̀ ní jésù mọ́ èlé ní ewu máa ń mú oṣù kan dáyọ̀ kò sí wọn lára o ó ti fọ̀rọ̀ sí kùn bí àgbà o mo fi gbígbọ́ ṣàlàyé gbọ́ fọ̀rọ̀ sí kùn bí àgbà o mo fi gbígbọ́ ṣàlàyé. ọmọ lọlẹ̀ táwọn ti kọjá ànílóye fún ọ lẹ́gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ ó yẹ fún ọ lẹ́gbẹ̀gbẹ̀. ẹ ní rèrè a ti pomi kọ́tà pọ̀ ojú ti dẹ́ẹ̀tì. aláya márùn-ún àdébí tẹ́tíá ó náwó ilé ìṣòwò àdébí tẹ́ ò wé má ṣe farawé. Àrẹ̀mú wẹ́rẹ̀ sí ilẹ̀kùn. olúwa mi ò ẹ káàbọ̀ ẹ káàtàárọ̀. àní ọba ń sí géètì wọn fẹ́ gbọ́kọ̀ wọlé mo gbé ìyá yín dé. ẹ wo àwọn mọ́tò yín àtàwọn mọ́tò madam gbogbo wọn ni wọ́n wà nínú ilé wọ́n ti páàkì síbẹ̀ ká ní kó wọ́n tẹ̀ tó wá páàkì dáadáa sí i kò bá tún gbà yín wọn ò páàkì dáadáa bóyá kẹ páàkì síta ń bíbà iná àbí báwo sà. ọ̀dà ẹ wo kò sí wàhálà ẹ̀bẹ̀ mo ní ilé mi àràtọ́ bá sì wù mí mo lè dá ẹ̀wọ́ sílẹ̀kùn kí n gbé ìyá yín wọlé. ṣíṣí náà ni géètì wà mí tí ṣíṣí náà ló wà kó máa wọlé bọ̀. ọ̀dẹ̀ ni bí géètì ńlá onífẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọkọ̀ ó mọ̀ pé èyí ó tìrìtì ẹ̀yìn áńgẹ̀lì ẹ̀ bí ọkọ̀ ńlá ni. ẹsẹ̀ máa rọ́ọ̀gá ìgò ẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ gbà mí ẹ̀rẹ̀ máa dùn èwo làwòrán tí géètì mọ́tò fèèyàn láì ṣe mìkánò tí géètì wà ti ṣí kọ́ gbàtẹ́ lẹ́sẹ̀ kọ́ wọlé. pẹ́ ayé ẹ bàjẹ́ tọ̀ bá sí nìsín. lọ sí ńlá oje ọ̀dẹ̀. ẹ má bínú. wo áńgẹ́lì mi wọ́n jẹ́ tó ń bọ̀ wọ́n wá sí ilẹ̀kùn fún ọdún. ẹ máa wọlé bọ̀. ẹ máa wọlé bọ̀ ẹ káàbọ̀. agbádá mi òkè. nǹkan kan nǹkan bẹ nílé ayé o nílé ayé o kò máa sẹ́ni tí ò lè mí o bó bá mi ẹrú atúnmí ọba ti tún mí ìjòyè kí ló máa ń ṣe kábíyèsí bá ògúndà kan kò tí ì dá kan tán ó tún lóun ògúndà méjì àwọn tó wà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan wàhálà wọn ti fẹ́ pààyàn bó ti fẹ́ tí wàá lọ gbé mi wá Ọ̀túnba Yẹmí ojú odù òun rèé. olúwa mi ẹ káàbọ̀. ẹ bọ ẹ dákun
ṣé kì í ṣe surprise tí wọ́n lẹ́ ń gbé bọ̀ lélẹ̀. èmi túmọ̀ sí ìdáhùn ẹ̀kúlé tó yẹ kí gbogbo yóò dáhùn mo ti bá wọn dáhùn mo ti bá wọn dáhùn. ẹjọ́ gbẹ́ni sọ̀rọ̀ nìkan lọ́nìkan yẹn sọ̀rọ̀ mọ́ ojú òtí yìí ni. ẹ gbà wọ́n. èwo rẹ̀ bí ìgbàgbé. èwo rẹ̀ bí ègùn ìyá mi kọ́lá sí rẹ̀. egun ọgọ́ egun dáwọn ṣé ẹ̀rẹ́ ni ẹ̀rí yóò bá gidigidi ni kíyàn. wọ́n ní ẹgbẹ̀rún lọ́wọ́ kí ló dé. kó kí àwọn taliban tó ń bò ní fẹ́ kú lójijì. níbo ẹ ti ní gbẹ̀gẹ̀rẹ̀ tẹ gbé wọ́pọ̀ wọn lórí ẹ̀. ọ̀pọ̀ pọ̀ wáyé píjà rẹ̀ gbẹ̀gbẹ̀ gbogbo ẹni ní sẹ́gbẹ̀ ọ̀tọ̀ sọ̀rọ̀. ẹ ṣe sùúrù èmi mú nílé mi mú kó gbogbo ìjọ àtẹ́tọ́ bá sì ní wọ́n gbà ẹni tó bá wà mọ̀ pé kò tẹ́ òun lọ́rùn kó wọ́n gbà ìyàwó mi ó lè gbà lè yàrá. ọ̀gá jẹ́ pọ̀ bí yín ga níbo ẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọ̀kì ẹ̀ ọ̀dẹ̀ ìyàwó kan ní ṣẹ́ẹ̀sì ẹ̀ lè ṣe pé gbogbo ayé tí wọn jẹ rí o pé gbogbo nǹkan tí wọn rí ká máa ṣe fún wọn mọ mi tẹ bá rí mi tí ẹ̀dá ti dàkàtà lórí pé ká lè tẹ́ wọn lọ́rùn nínú yàrá iná ni lọ́mọ máa oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ fún wa nínú ìlú dáa bí káwọn ọmọ ayé ayé àwọn sí ní kan lẹ́yìn àwọn ọmọ kò sí ní kan kò ní kan lẹ́kùn gbogbo nǹkan táwọn ṣe ṣú yẹ kó tún gbé obìnrin ní ìwà kí ni nǹkan tí ọmọ yẹn ọmọ ẹlẹ́sẹ̀ ti rí ní pé kí wọ́n tọ́ sí lọ́kọ̀ ṣé kí o gbọ́ nígbà tí ìyá ilé wa sọ ìgbà pàtàkì tàbí ẹ̀kọ́ ẹ̀ ẹ máa ṣẹlẹ̀ tẹ́lẹ̀ máa lọ ajá lọkùnrin ṣọlá àwọn ọmọ ṣe wà yẹn wọ́n jẹ lọ́fẹ̀jẹ̀ náà wọ́n fẹ́ jẹ̀rẹ̀ sí iyán ẹ̀wà ráìsì ẹ̀ẹ́dẹ́gbẹ̀bí gbogbo oúnjẹ sáárọ̀ kò ṣe jẹ ṣọlá bá ṣe wà yẹn ojú ìnáwó ó ń ṣe níta àdùnmádẹ́gẹ́ ìsàlẹ̀ ojú ọkùnrin wò ó lọ́wọ́ rí ojú ẹ̀rọ mi tó papọ̀ bá rẹ̀ lè kó yẹ papọ̀ ẹ̀ lọ́dún fẹ́ mọ̀ òun fẹ́ mọ oríṣi tó fi lè fi papọ̀ ó bá rẹ́sẹ̀ ọkùnrin obìnrin míì tó yọ gbólẹ̀gì báyìí àwọn gbà á wọ́n wọ́n ṣe yọ gbólẹ̀gì tó máa fi sí látẹ̀yìn àbí bí àárín ẹsẹ̀ yẹn kó tiẹ̀ á wọn gbogbo ọkọ lóríṣiríṣi ọmọ wá sórí wọn ọlọ́kùnkùn làwọn lẹ́yìn ẹgbàá fọlọ́
ètí ṣé nígbà tó tẹ̀ máa fẹ́ lẹ́yìn ó sọ fún mi ṣèwọ́n pọ̀ lù ẹ̀yìn débi ọkọ̀ dọ̀gbọ̀n náà lágbà fọ́ náà òbí tó fún mi tí mo fi gbàgbà yẹn tẹ́mi náà rún mọ́ra ẹ̀sán lọ́dẹ yẹn ilé ẹgbà mọ́ra ẹgbà fọ́lọ́ ní sí. àgbà ọmọ ọkọ dàbí ọkọ rẹ̀ mọ́ra. ẹ̀rọ pátá máa dé máa gbà fọ́lọ́ ní ẹgbà fọ́lọ́ ní sí mi o gbogbo àgbà máa jọ máa kọ́ ọmọ olùkọ́ máa jọ máa ṣe yẹ́ẹ̀yẹ́ ẹjọ́ tí yàrá lè ka ìjà tí ó bá yẹ kárẹ́rì tí ó bá yẹ ká fọ́ra wa lórí. Baby, where are you? Baby? Angeli. Wow. Wow. Oh, yeah. Wow. You look good. Like, you look appealing. Yo. Mo ní pé ẹ look good ló jẹ́ bẹ́ẹ̀. Mo dá ní gbogbo ń tọ́ sọ ni. Bẹ́ẹ̀ni. Ìmúra yìí ò bad àbí? No, it's not bad. But nǹkan tó kàn bà ìmúra yìí jẹ́ ni ti ìlẹ̀kẹ̀ tẹ́ gbé sọ́rùn yìí. Ìlẹ̀kẹ̀lẹ̀. Yes. Ẹ máa gbọ́ áńgẹ́lì mi. Sórí ìlẹ̀kẹ̀ tèmi gbé sọ́rùn yìí, ìlẹ̀kẹ̀ tó yẹ pé mo joyè fún ni. Àti pé pàápàá èmi mo níra mi, èmi mo ní iléeṣẹ́ tèmi lọ. Bó bá ṣe wù mí mo ṣe lè múra mi mọ̀nà. Yes, lóòótọ́ yín lẹ ní iléeṣẹ́ yín. You are the CEO, yeah? Yep. But in the actual sense, kò wá appealing, ṣe get, kẹwọ́ corporate, ẹ ti wá gbélé kẹsọ́rùn. A corporate. Ó dàbí ṣé àwọn corporate tí ń market àwọn fíìmù eléré ló ń sọ. No, mo ní kò dání. That's the meaning. Kò dání ọ̀wà corporate. Yes, appropriate. Appropriate. Yes, darling. Kò sí wàhálà. Ìwọ ló ní mí, àrà tó bá wọ̀ ló lè fi mí dà. Ṣé bó bá ti wọ̀n? A kàn bá yín yọ. Yes. Lọ bá tán. Yes, we are good to go. Àwọn eléré ibú tí wọ́n pera wọn ní ìyáálé ẹ̀, wọn mọ gbogbo eléyìí o. Gbogbo àtẹ́mi ti múra tẹ́mi ń kà kẹ̀kọ́ bí eégún kẹsẹ̀ ẹ̀yìn. Wọ́n wò mí sìn. You're perfect now. Wọ́n mọ́. Is it sexy? Yes. You look good, baby. What a beautiful bastard. He's a bastard and corporate. Ẹ wà wá ń lọ́nu o, ẹ̀dílé mú o. Jókòó wá. Good morning. Good morning. Good morning, sir. Ẹ wá lẹ́nu àti sọ sókè tẹ́lẹ̀ dáadáa ni. Ẹ má bínú. Wípé mo fẹ́ gbà yín lákòókò díẹ̀. Àti pé pàápàá ẹ tán má bínú lẹ́lẹ́kejì pé mo pẹ́ dé. Torí pé èmi fúnra lára mi, èmi mo sọ fún messenger, manager pé tọ̀ kí ó bombard yín sínú ọ́fíìsì mi pé tọ̀ a ní ìpàdé o. Àmọ́ ó ní bó ti jẹ́ tí mo pẹ́ díẹ̀. Bó bá sì wùn yín tẹ́ bá fẹ́ bínú èmi mú ní ilé iṣẹ́ mi àrà tó bá wùn mí mo lè dá, bó bá wùn mí mo lè léegun bàbá mi lè jó, bí ò bá sì jó mọ́ ọ̀sárágbá tí ó mú ní sí. Ẹ bá wá léegun bàbá mi ò jó dáadáa a jẹ́ pẹ́yìn lẹ̀ lu bàtà dáadáa nínú. Ẹ má jẹ́ kí á dènà pẹ́nu. Bẹ́ bá rí mi gbà tí mo wọlé ẹ rí i pé wọn wọlé lèmi nìkan. Èmi àti àlejò tẹ́ rírí ńlájọ wọlé. Àlejò tẹ́ wá rírí nì kò dúró lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni ò sì jókòó lérí àga àyìn ó lọ sí eré àga director àti MD straight ní ibẹ̀ lọ́lọ́. Kó tó di pé a máa bá ọ̀rọ̀ lọ síwájú àti síwájú dáadáa ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe ẹ̀yìn mọ́ mi mọ́ kí oníkálukú wa ká mọ́ra wa ní ti dáadáa kí a tó máa proceed láti bẹ́ẹ̀ ni. Good morning, sir. I am Mayodo Komola, the auditor of this company. Ní audit. You're welcome once again, sir. Orúkọ tèmi ni Olúfẹ́mi Azan, the general manager of this company. General ni látọ̀jú pẹ̀lú. Welcome, sir. I'm Adeyinka Temilade, PRO. PRO olùrànlọ́wọ́ wa. And you welcome, sir. My name is Adiola Adetoro, the admin officer of the company. Welcome, sir. My name is Hafiz Adedekun, HR manager. Adékọ̀ bí èèyàn gidi. Sir, my name is Okpaifa Adenike, the marketer. Ológun bàbá tí. Welcome, sir. Bank video lights on your report. I'm the accountant. Ajikawo nù. You're welcome, sir. My name is Wande Dosa, the secretary of this company.
Computer science, onítẹ̀. You're welcome, sir. I'm Haziza to look out on the market, sir. Náà ni ń wọjà, lé náà ń wọjà káàkiri àwọn ọjà. Ẹ̀yin ẹ bá wo èèyàn yín, ẹ rí wípé àlejò mi kó tó di pé yóò ṣe àfihàn ara ẹ̀. Òun ni arábìnrin Adégbìtẹ́ Ọláòṣèbìkan. Ìyàwó mi ti tán ni tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́. Ẹ pàtẹ́wọ́ fún. Ẹni ò bá dùn mọ́ kókó sódà mẹ́fà kó jẹ́ kókú dànù. Ìyàwó ti tán ni. Ṣé tẹ bá wá rí ẹ rí pé àwọn wèrè mẹ́rin tí mo fẹ́ náà lé tẹ́lẹ̀, àdélé tó lóhun báńkà, àdélé tó lóhun ní ṣọ́ọ̀bù, àdélé tó lóhun kàwé nú wọn, ẹ rí pé kò hàn lára wọn. Àmọ́ nígbà tí ìyàwó ti tán ti dé báyìí, ẹ̀yin wò mí. Ẹ rí pé ọmọ yàtọ̀. Òun ni wọ́n máa jókòó sí ipò múdì tèmi wà tẹ́lẹ̀, ipò MD. Ẹ jẹ́ kóun fúnra lára ẹ̀ tó jọ́ lọ́rọ̀, ẹ jẹ́ ó fẹnu ara ẹ̀ kó fẹnu ara ẹ̀ sọ̀rọ̀. Okay. Good morning, everyone. Yep. Gẹ́gẹ́ bí ọkọ mi orúkọ mi ni Mrs. Adegbite. I am the new managing director of this company. Yep. Mo máa like gbogbo wa fọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú ibiṣẹ́ yìí. So I would like all your cooperation. Yep. Do I make myself clear? Thank you. Jesus. All right. Ẹ ṣeun. Thank you too. Kò jẹ́ bí ó ti jẹ́. Bàbá wa ní ẹni tó ní ọ̀rọ̀ kan àbí kejì àbó ní ìbéèrè láti béèrè kó sọ àbí kí ó panu ẹ̀ mọ́ títí ayé. Ṣé ọ̀rọ̀ wà bí ò sí? Any questions? No question, sir. Okay. Bí ó bá sí, you can come back to your seat. Thank you. You are blessed. You're welcome, madam. You are blessed. Thank you. You are blessed. 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 Owó ní ìdìdí àbí? Why are you not leaving? Ẹ̀rí ẹ̀ ló dàrú. Ẹ̀rí tó dàbí egbò. Ó dàbí síkìn. Kíni? Ẹ̀rí ẹ̀ ló burú. Ó dàbí kìíní kan tí wọ́n jẹ tí wọ́n jẹ tán bọ̀rọ̀. Àlégbà àti lèlé. Ọlọ́run ni àwọn èèyàn fojú ìṣẹ́wọ̀ ọ̀bọ̀ ọ̀tọ́rọ̀ jẹ́. So èmi ni new managing director. Ìwọ ni o, èmi wá jẹ́ new staff of employment of company. Èmi ò tiẹ̀ lè gbà ó. Èmi ò lè gbà ó. Ẹjọ́ tó yọ lọ́ọ̀ ṣé mi ò kàwé ni? Ṣé mi ò lè jẹ́ MD company ni? Ọmọ pínísì ọmọ àlè ọmọ kan tó dàbí aràn tó ń bá oyún jẹ́ ẹ̀. Ó kàn wá from nowhere ó dẹ̀ wá take over. Ṣé mi ò lè ṣe MD ni? Láti jọ ìpẹ̀lú gbogbo ìyà tá à ń jẹ pẹ̀lú mánì. Mánì yóò fẹ́ mórí ọ̀rẹ́ mi. Olórí burúkú ni máa àti máàlù àti olórí burúkú tó gbé sẹ́gbẹ̀. Olórí burúkú làwọn méjì. Ṣọ́tọ̀ ẹbí mi ṣe wà yìí, èmi ò tiẹ̀ já ní ìjà sí MD. But nǹkan tó yẹ ni ló yẹ ni nà. Àbí o. Okun ọrùn oyé adìyẹ náà. Of course. Tó bá tiẹ̀ máa ní àwọn fẹ́ fi ìyàwó ṣe MD. Ṣé bóyá kọ́ mọ́ yẹ kọ́ náà àwọn ìyáálé wa. Àbí o. Wọ́n ṣe ọmọ òṣù ọmọ akẹ́yìn jẹ yẹn. Ọmọ ọ̀sán yìí. Ọmọ kan tó dàbí aràn tó ń boyún jẹ́. Ẹ wò kí ló ṣe yín ná. Ṣé rí gbogbo ariwo nuisance ten constitutes yẹn? Ẹ ń ṣera yín ni o. Kí ló dé? Ṣé ẹ fẹ́ balẹ̀ iṣẹ́ jẹ́ mọ́ mi lérí ni? Ten constitutes ẹ stupid ní ìhà yín. Ẹ gbé ìbò lẹ́nu bó ṣe flow. Ẹ gbọ́. Ilé fẹ́ gangan gbà tẹ̀ ń pariwo ọmọ yìí ò lè ṣe MD, kò lè ṣe MD, kò lè ṣe MD. Kí ni ẹ̀tọ́ tẹ̀yìn ní tẹ́ fi rò pé ẹ̀yin ló yẹ kẹ́ ṣe MD? Kò lè ṣe MD Ọ̀ṣùbà. Kò possible. Ó ti yé mi. Ó dá ní ìgbà tèmi wà tí mo fẹ́ yin wèrè mẹ́rẹ̀ẹ̀rin sínú ilé. Èwo náà yín ló ṣe làákàyè pé tọ̀ jẹ́ ń ṣèǹjì gbogbo ìmúra ayé bàbá yìí o. Jẹ́ ń tọ́ sọ́nà bí yẹn ṣe ń ṣe tí yẹn ṣe rè o. Ṣe ẹ wò mí báyìí. Ṣe rí mi. Ṣe rí mi ẹ rí yàtọ̀. Ṣé tí wá da yàtọ̀ sí ti tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ ni o. Ṣé ẹ̀yin ò rí yàtọ̀? Ìdí tí mo fi fi MD pé ó ní bad side ju ẹ̀yin lọ. Bẹ́ẹ̀ ó bad side náà. Bẹ́ẹ̀ ni àṣìfún ni. Kárí pé arúgbó ni yín. Gbogbo nǹkan tẹ̀lé ń wọ̀ ń gbà yẹn náà ó bá arúgbó lára mu. Àbí náà. báwo dẹ̀ ni. aṣọ ìgbàlẹ̀ là ń dá fún gbà la ṣe fi í sílẹ̀ náà. ṣé eléyìí tẹ wá kó sí àkọ́kọ́ òṣì tẹ kó sí ẹjọ́ nítorí Ọlọ́run ṣé achievement wa ni. Àṣìfún ni o. Àṣìfún ni o. Ṣẹ̀rí ọwọ́ designer ọwọ́ gúúsì ọwọ́ gbogbo ẹ̀ papọ̀ òun rèé. Kí là ń sọ? Pẹ̀lú combination burúkú tẹ kó sí. Ẹ wo n tèmi fẹ́ ni wípé ẹ kú ohun àyín ẹ máa wá lọ. Mo ti yẹn MD mo ti yẹn ẹ máa lọ. Kò possible. A lè lọ anywhere. Ẹ̀tọ́ wa la wá jà fún. Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ wa ò la wá jà fún. Ojú ìlú akọ́lọ́ ọmọ yìí báyìí. Wọ́n yà yín lẹ́nu sẹ́. Ṣẹ́rí wọ́n fi àmì lé yín kú ohun àyín àbí kí n fọlọ́pàá gbé yín mú ọtọ́. Ní àyín. Ó yẹ try ẹ̀ wò.
Ẹgbẹ́ kí ló pẹ́lẹ́ nìyẹn? Jókòó sórí ọkọ̀ mi. Ẹgbẹ́ yọjọ́ ẹ̀wọ̀. Wọ̀ra bọ́yà. Máníjà. Kò sí mi kan bá lọ. Máníjà. Àbíkẹ́ fún ọ̀rẹ́ ìkàkẹ́ mi ṣe ń di. Ẹ ṣeun. Ṣé rí àwọn ìyàwó mi tẹ́lẹ̀, àwọn ìyàwó àtijọ́, ẹ bá mi fi ọlọ́pàá gbé wọn àbá mi àbí kẹ́yìn gẹ́gẹ́ kẹrù wọn kẹ sọ wọn sí dọ̀dá àfọ. ọ̀nà mẹ́sẹ̀njà fiọ́lẹ̀. kẹ́mi respect ara mi ó kì í sí mi ò bá respect ara mi. olù mi olù ọkọ olù mi èmi ìtọ́jú mi pé wọ́n yà lọ. Ìyá àwọn mọ yọ pé láti ìmọ̀ríkà ó lè mú ìmúbẹ́ bọ́ sọ̀rọ̀ ní èkìlọ̀ kan wà lẹ́yìn fóònù rẹ̀. Ẹgbẹ́ pẹ̀lú láàrin. Owó ní wá owó ní mi ò mọ̀ gbogbo ó tà ń tẹ̀ ní sí yóò jẹ́ ìgbàlá. Ìyàwó mi kí ló tún fẹ́ yìí? Ìyàwó mi kọ́ sáàbù oúnjẹ yẹn. Sáàbù. Airport Ọ̀túnba ẹ̀yin ṣáà lè ṣòfin lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ẹ ní jẹ oúnjẹ ẹlòmíì o yàtọ̀ sí oúnjẹ èmi àti bẹ̀sí mi. Ẹlẹ́ẹ̀ni tó jẹ ẹlòmíì kí wọ́n ló dé tẹ̀ ń jẹ lé báyìí gbogbo wọn lọ́dẹ̀ àbí ìsíngbà yẹn. Ẹ gbà mí ẹ̀gbọ́n ṣé bí màá jẹ ìwà jẹun ẹ̀yìn ń pẹ́ gbé wá bí oúnjẹ yẹ yìí ń lè mí ọ̀jẹ̀. Ó ti ẹ wo. Ìyá ẹgbẹ́ ní gbogbo ràkàtì àti ẹ̀sán. Tí Ṣàngó yín bá pàràpà tó bá ń fa àwòkọ yà bíi ti gínlá tèmi kọ ò. Ó yẹ kẹ́ fún mi lọ́wọ́ mi nítorí mi lè mi sún fún yín pé kẹ́ jókòó. Mi lè rí pé gbàdé ti dé nígbà yìí dáwọ́ kẹ́gbẹ́ fún mi. Oúnjẹ bá ṣe gbogbo àjà tèmi náà tí n bá wá gbé tèmi fún mi. Wà á yẹ kó fún kọ́kà fún yín lẹ̀ kó a lọ là yín níbàdí. Wọ́n mọ̀ máa fi gbogbo sórí ọ̀wọ̀ yẹn sílẹ̀ tí ẹ̀ ṣe ti gbọ́. Torí ẹ̀ẹ́dìtì nígbà tí ọkọ wa ń pàṣẹ pé èmi àti bẹ̀sí mi nìkan ni kí a máa súnjẹ fún àwọn láti sin ìlú. Nítorí ọjọ́ náà lọ́hùn ṣe lẹ́ ń mirí bíi légbélégbé. Àṣẹ ẹ fi ẹ̀jẹ̀ sínú ẹ tutọ́ fún síta ni. Àṣẹ kò dénú yín. Ẹ wo bébì oúnjẹ tó máa jẹ ní ó jẹ ilé ìlú jẹ náà dàbí kí ni wàá jọ. Sáàbù wọn sáàbẹ̀. Bẹ́ẹ̀tì máa bọ̀ wọ́n máa bọ̀ ní ìṣòro. Kí ló ṣe àwọn kan yìí? Wọ́n kọ́ mi lọ́rùn. Orí tí mo fi ṣèwé ẹ̀jẹ̀ kí báwo lè sọ. Èwe ló ti yé mi já lọ ìwé. Tí kò lórí mi. Rí tàbí ṣèwé kò yẹ. Ìkúrò lọ́rùn Àyìndé Ọlọ́ládé. Ẹ̀yin ẹgbà imú mi lọ́nà yàrá. Imú nìkan ni. Ìlọ sá mi. Ìlọ sá mi lọ. Ṣé bàbá ilé kò sórí ara wọn? Àgbàṣe pẹ̀lẹ́ o. Dàlí díẹ̀. Dàlí rọra. Dàlí rọra. Bẹ́ẹ̀ sí mi. Ẹ rọra o. Ẹ ṣe wọ́n jẹ́jẹ́. Ọlọ́run máa jẹ́ ká dáa mú. Ẹ̀wọ̀n ní tó tún gbọ́n báyìí torí Ọlọ́run bẹ́ẹ̀. Take it easy. Take it easy. Pẹ̀kẹ̀lẹ̀mẹ́s ọ̀sán yìí ṣe bó ti ṣe tán sí ojú ìtìjà. Dókítà, ẹ jọ̀ọ́ kí ni nǹkan tó ṣe ọkọ mi? Madam, kí ni nǹkan tí ẹ wò kó tó di ológun àgbéṣèdìgbàdìgbà wá sí hospital? Èwo kò yé mi o, èmi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o, mi ò mọ ibi tó ti ń bọ̀ o. Ó kàn déédéé wọlé ni bó dẹ̀ ṣe di pé wọ́n kó láti ni. Bó dẹ̀ ṣe wà yẹn, mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe wọ́n bó ṣe wà yẹn kò lè ju ọ̀rọ̀ olóbìnrin lọ. Kò lè ju ọ̀rọ̀ obìnrin lọ. Ó tún bá ti láìkò obìnrin ju mi mọ nǹkan tó dé. Àgbàlagbà ara wọn báyẹn. Bó ṣe wà yẹn ó lè jẹ́ wípé wọ́n ti lọ ṣe nǹkan kan pẹ̀lú obìnrin kan. Òun ló wá mọ̀ òun ló ní side effect lára wọn báyìí o.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣáà gbà mí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ kékeré ara mi má jẹ́ kí mi dopò ọ̀sán gangan. ṣé kí n bá tán yìí ibi tẹ́ ẹ fi ọkàn sí ọ̀nà ìgbàlẹ̀ rárá ọ̀rọ̀ lóbìnrin ọ̀rọ̀ obìnrin àbí kankan yẹn kò ń ṣe ọ̀rọ̀ obìnrin rárá. kí ló wá ṣe wọ́n. wọ́n tún bá food poison ni wọ́n jẹ. poison mo dáhùn ó parí wọ́n ti padà gẹ́ẹ̀tì mi ọkọ mi jẹ poison ó tọ́ ẹ wo. ariwo ẹ̀kọ́ ló kàn sí. ó dá. ẹ jẹ́ káyọ̀ tí mo nǹkan tí a máa ṣe sí kó tó di pé kó di kó máa yíwọ́. ẹjọ́ tó lọ dókítà ẹ má jẹ́ kó yíwọ́ ẹ mọ̀ nǹkan dókítà ẹ wo ẹ bẹ̀rẹ̀ necessary treatment fún wọn ṣe ti gbọ́ ẹ máa treat wọn lọ gbogbo nǹkan tó bá rí ìdẹ máa ṣe fún wọn máa pe àwọn ìyálé mi náà wọn á máa bọ̀ bíbà yìí gbogbo nǹkan tó bá gbà ẹjọ́ ẹ fẹ́ fún ẹjọ́ tó lọ ẹ má jẹ́ kí n lose ọkọ mi. ó pọ̀ ìsìn. tó yìí ṣẹlẹ̀ yóò yé mi ẹjọ́ ṣẹ́nu lẹ́yìn náà ni wọ́n ti fọ́ọ̀tù bá ń poison àbó jẹ́ ń tà because kò fẹ́ rújú báyìí o ẹgbẹ́ ṣàánú mi ẹ má sọ mi dókó ọ̀sán kan mi tí ìfẹ́ dókó o tọ́wọ́ ní poison dé yìí kò wá yé mi mọ́ o ẹjọ́ bó ní chief ti máa jẹ poison. Mọ́mì ibo náà tún ti fẹ́ rí ju bí tó ti ń jẹun lọ ṣé kò ló fi tọ́ fi lẹ̀ sínú lẹ́yìn tó sọ yí pé èèyàn kan ni kó máa dáná fún àwọn nínú gbogbo àwa ìyàwó wọn dájúdájú ẹni tó ń dáná fún wọn òun náà ló ń fún wọn poison jẹ ọmọ àtòkò wa máa lé jẹ kéèyàn kan mọ́ sèmi dógbó ọ̀sán gangan o ẹjọ́ torí Ọlọ́run o. Excuse me, I do not understand the meaning of àtòkò wa balẹ̀ jẹ́ whatever torí mi ò wá látòkò. ó ń sinmi ṣá àbúṣá àwọn bí ọmọ ọ̀sán yìí. àbọ̀ ní burúkú lélẹ̀. ògbó ló tún bí náà. náà mo ṣe ó ṣàwèrè ni. ó máa confirm ẹ̀ fún yìí. ó ṣàwèrè ó ṣàwèrè síríọ́sì. wá sisi pẹlẹbẹ sakadeli. sọ́kọ̀ ọ̀sán yìí. ọ̀sán yìí. nǹkan tó ń sọ fún ẹni wípé ìwọ gangan ló poison ọkọ wa. yes. because oúnjẹ lọ jẹ. àbí kí ni kí ni. assurance bẹ́ẹ̀ ni jẹ́. ẹ wo ẹ má dùn ọmọ lọ́wọ́ kì í sùn ikú èpè tàbí ọmọ kú tí kú ò lè palẹ̀ ni. ṣẹ́rí o ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò gbójú bọ̀rọ̀ ẹni ò lè jẹ́ kí ìyàtọ̀ wá pa mí lọ́kọ̀ ṣó ti gbọ́ olójú yóò rẹ̀ àjẹ́ ẹni tẹ́lẹ̀ dìde ọmọ mi ká sọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ọkùn ní ọkọ̀ Ibo la wá ń lọ báyìí since tẹ́ ní pé a lọ sí ọ́fíìsì. Ó áńgẹ́lì sórí ń tèmi ń wò rẹ̀ sórí jíjáde tí mo jáde kó náà lé mo fẹ́ àpò fún àwọn ìyáálé ẹ̀ tó yẹ pé wọ́n ti pẹ́ náà lé wọ́n fẹ́ dàjẹ́ ni torí gbogbo wàhálà tí wọ́n ń fà pé ìwọ ló fi májèlé sínú oúnjẹ fún mi tèmi fi ń kú lọ díẹ̀díẹ̀ mo sì mọ̀ pé irọ́ ni wọ́n ń pa torí pé wọn ò fẹ́ràn ẹni èmi wá fẹ́ kápò náà lé nìkan ọ tó yẹ pé bí mo ti ń lọ yìí ọjọ́ tí wọ́n fojú kàn mí mọ́ láyé wọn ni wọn ò tán gbọ́ póró mi mọ́ nínú ilé ni mo fẹ́ lọ sí ilé mi kan tí a kàn ti pamọ́ bẹ̀ tí ò sí èèyàn kankan tí ń gbé bẹ̀ yàtọ̀ sí ọlọ́dẹ tí ń sọ̀bẹ̀ ibẹ̀ láwà tá a sì ní jẹ́ kẹ́nìkankan wọn mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ni àbí ìwọ ọ̀fẹ́ bẹ́ẹ̀. Your wish is my command because gbogbo bó ti ṣe accuse mi nínú ilé pé mi mo fẹ́ poison yín báwo ni mo ṣe máa ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn sí I love you too much kò tí ẹ yé mi gan ti sú mi ó ti sú mi wọ́n kàn gang up sí mi. gang ni wọ́n máàkì wọn. wọ́n form gang torí. mi náà mọ̀ pé gang ni wọ́n ìgbà tí wọ́n ti pẹ́ náà lé wọ́n di gang àjẹ́ ni wọ́n torí pé ọgbọ́n tí mo wá rò ní ga yá fi lélẹ̀ fún wọn yá wọn máa dá jẹlé wọn jẹra wọn pàmbẹ èmi ò dé náà lé nìyẹn. ó tẹ́ mi lọ́rùn o ó tẹ́ mi lọ́rùn. wọ́n má sọ fún kò sẹ́kún lọ́rọ̀ ẹ̀ ìbànújẹ́ ò sí lọ́rọ̀ tiẹ̀. àmì ẹ ṣe. jẹ́ n fi wọ́n gbọ́ orin tàkásùfè tó ní máa gbọ́ ni. ẹlẹ́kẹ̀lẹ́. ọjọ́ orin Adégétàn.
Blues lélẹ́yìí. Blue ni? Blues. Àwọn èèyàn SS ni. SS blue. Àbí? No, blue. Blue. Blue, yes. Blue. Is there any enjoyment without you? You alone Jenny be by now. Who them more? If not for the whole stuff, give me for machine by. Ìyá ń ṣe kí ni? Ìyá ń jẹ mí jọ. Pẹ̀lú gbogbo eléyìí ni ìyá ń jẹ. Yes. Come on, stop kidding. Mo kú mo gbé mo dání. Ṣé dákun ṣé mo ti lé ìyá ni? Àbí ojú ń dàn mí? Àbí mo lu dàkó? Bẹ́ẹ̀ bá wà fẹ̀ kan lu dàkó náà lóògì sẹ́yìn. Nígbà tí ó máa fi dádú àwáyé mọ́ gbọ́ra, ó yẹ kó ju ọ̀la. Wèrèrè o, you no dey tire. Bóyè, ìwọ, dákun, bó ló ṣe mọ̀nà ìwọ náà lémi tó erigun wá sẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi yàn. Lẹ́yìn ìgbà tí mo dá eléri ibú ẹ dúró, wèrè tó ń wò yìí, stack mi ni o, ìṣe máa stack. Lẹ́yìn ìgbà tí mo dá dúró ń bi iṣẹ́ lọ́dọ̀ mi tí mo fún ọ ní ìwé gbélé ẹ mo fún ọ danger red card pé kọ́ má wà mọ́ tó padà ń lọ ta kẹ́sẹ̀tì ní arena ọ̀dọ̀ ìyàwó mi lọ́dọ̀ kù tó yí wèrè ẹ̀ ń bọ̀ ó yẹ fẹ́ sọ kí ló ń wá. Ṣé o ti wá padà rí pé orí ẹ̀ ti ń jà ti ń jago? Tí o bá jago rẹ̀ dúró náà ṣé wọ́n rún ẹ̀sìn mi ni? I wonder. Áńgẹ́lì mi lẹ́nu tiẹ̀. Ó gbá mú yín mi lọ́wọ́ mi. Ìyàwó lé olójú òmò lọ ọmọdé ìsẹ̀yìn o abẹ́ òtẹ̀rí o owó gbogbo ẹ̀ṣẹ̀. Dóyin, mi ò fẹ́ understand ẹ̀. Kí ló dé tó ń avoid mi? Wáyé tó jẹ́ pé tí mo bá pè ẹ́ wàá máa ignore calls mi. Kò sígbà tí mo wálé rí tí mo bá ẹ̀. Each time tí mo bá ti wá mo máa sọ pé òsínlé. Ṣebí wọ́n tó ti sọ fún mi lálẹ́ pé òsínlé ni mo wọlé tí mo wú ẹ bọ́tà yìí. Why? Kí ló tó avoid mi? Wo bóyè sórí ó ti àbò ṣe wá in fact Ọlọ́run rọ́kàn mi lọ́lọ́run fi jẹ́ kó wá lálẹ́ torí ibi tá fẹ́ gbin obì sí obì ti lálẹ́ wò ń bẹ̀ sórí bí mo ṣe wà ẹ́ I am done with you. Yes, relationship wa it is over. Ọlọ́run ti pèsè ọkọ alálùbáríkà fún mi so mi ò lè fẹ́ ẹ mọ́ so á bẹ́tà kò rìn síwájú kó pọ̀ sókè rajà. Excuse me. So, òótọ́ ni mo yín fẹ́ that stupid old man. Ó tún lówó agbára fi dá mi dúró níbi iṣẹ́. Ọlọ́run tún gbólólùfẹ́ mi pàdé. Ìgbà àkọ́kọ́ tó tún máa fi ojú kòkòrò tó ní. Irú ọ̀rọ̀ ṣìwò nìyẹn. Tell me, kí ló ń fi mí pè náà? Bóyè. Desire, ní sùúrù. Mo mọ irú obìnrin tí o jẹ́. And I respect you for being who you are. Mi ò lè ever fi lọ́kùlọ̀ lọ ẹ. O ò lè ever fi lọ́kùlọ̀ lọ mi. So what is this? Ọ̀nà ọ̀la ni mo fi ń lọ ẹ, ìwọ ni òye. Ọ̀nà ọ̀la ni mo fi ń lọ ẹ Desire. Ṣé orí màá tà ń sọ̀rọ̀ ẹ? Òun ni mo sọ fún ẹ pé o gbà mú yín lọ́wọ́ mi. Tó tún dá mi dúró lẹ́nu iṣẹ́.
Wait, is that the same Adegbite? Abi? Yes. I'm right, yeah? You are very right. Ṣorí bó ṣe wà yẹn, ó lówó gan. But owó tiẹ̀ tó ní kò kí n fi ṣàánú mẹ̀kúnnù, àfi kó fi ní mẹ̀kúnnù lára. That's bad. So kí ló fẹ́ ká ṣe ń sìn? Beautiful. Sweetheart, ó mọ nǹkan tí mo fẹ́ ká ṣe. Mo fẹ́ kó accept láti fẹ́ máa yẹn. Ká gba gbogbo owó ẹ̀ pátápátá. Ká sọ dẹ̀dùn àrílẹ̀. Ṣé mo pé mi ò fẹ́ wàhálà? Ṣé kò dé ní sí problem at the end of the day? Desire. Yes. Látọjọ́ tí mi àti ẹ ti ń bọ́rọ̀ fẹ́ wá bọ̀, ṣé mo fẹ́ sínú wàhálà rẹ̀? Well, eléyìí yàtọ̀ now. No, má worry. Ṣùgbọ́n kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Oh, sure. Àfikún fi ṣáyà. Ṣé wọ́n mú ẹ̀sìn mi ní olórí burúkú? Ṣé wọ́n mú ẹ̀sìn? Ayé ọmọ yìí máa bàjẹ́ mi lélérí ibú. Kò ní dà fún. Ayé ọba jẹ́kẹ́yìn. A máa wá rẹ̀ ní táyé ẹ̀ máa padà bàjẹ́ pátápátá láàrin mi. Ọmọ yìí dà wá. Mo lè ṣe fẹ́lẹ́rí burúkú yìí o. Dákẹ́. Ó jẹ́ òpònú. Nígbà tí mo ti rí olórí burúkú yẹn, mo wá rò wípé kí ni mo lè ṣe. Mo wá rí pé this is a payback time. Mọ̀dánà, ẹ gbà mí o. Dákun, áńgẹ́lì mi sọ pé gbogbo ohun tí ń sọ látòórọ̀ pátápátá ni ìyálà yàrá ni. Nítorí wípé èmi wọ́n mọ̀ pé bí mo ti nífẹ̀ẹ́ ni ìwọ náà fẹ́ràn mi lọ fẹ́ mi dénádéná. Bá mi sọ fún pé òsì ọ̀rọ̀ nítorí lẹ́nu pé kìí sòótọ́ ọ̀rọ̀ jẹ́ ń gbọ́. Ẹ wo bàbá, everything he said, òótọ́ ni. Tell it. Yes, ṣé kò yẹ iná lẹ́nu ni? Ọmọ kékeré bíi tèmi, màá nífẹ̀ẹ́ rẹ̀ ní àgbàlagbà. Ṣé mo mọ̀, I don't even know when you want to die. Well, ọkọ mi, olówó orí mi has said it all. Mọ̀dánà, láyé. Ọdẹ máì tí kú o, torí tó bá kú èmi á ṣènáwó ẹ. Bẹ́ẹ̀ ni, ara will tó dẹ̀ ti will fún mi, ó ní màá ti fi ṣènáwó ẹ. In fact, ayé á gbọ́, ọ̀run á tún wọ̀n pa ẹ̀. Áńgẹ́lì. Relax. Yes, this is what we want. So look up on No. You know what we do right now? Yeah? We just have to make this country. That's it. Let's go. You don't need to. Break them! I want it. Yes, sir. Criminality! Boy, what are you doing here? Madam, I want it. Boy, I want it. One more guy. I want it. What are you doing here? Yes. I want it. You know say pé ke ma ko lo papo. I want it. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wo kan mole báyìí. Wọ́n fún lọ́nà mole báyìí. Yes. Boy, what are you doing here? Àti pé báwo ni wà tí yọ̀ ta kẹ́yìn jẹ́? Báwo lè ṣe ìrìnà pàdé ara yín tó fi di pé ẹ ń fún ọkọ mi lọ́rùn mọ́lẹ̀? Tell me. Hey, ìwọ. Ọ̀sán yìí mo dẹ̀ sọ o. Ìwọ máa ṣẹ́wó yìí mo sọ fún ọ̀túnba mo wí mo dẹ̀ ké tó o. Mo ní ọlọ́mọ jẹ́ kó jẹ́ pé wọ́n ló máa rẹ́yìn ẹ̀ ṣọ́rọ̀ mi ò padà ti ṣe báyìí. Ẹ wo ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín. Officer, go inside and check the place for me. Ọkọ mi. Trouble criminal is a degree. Adi criminal. Yes. Nǹkan ni yóò gbẹ̀yìn o, bẹ́ẹ̀ ni. Nǹkan ni yóò gbẹ̀yìn má ṣe kíní yẹn níṣó ẹ̀yẹn. Ẹ kú oríire o. Lọ́yà, no, you deserve an handshake. Ẹ really jọ mí lójú gan. Èmi kọ́, Ọlọ́run ni. Àìmọye irú kéèsì ìbílẹ̀ ta ti handle sẹ́yìn. Àti pé ẹ̀yin kọ́ lẹ pa, ṣọ́ọ̀kì ló pa. Àná dẹ̀ ti wà lára wọn for a very long time. Ìkọ́ kan tí mo kàn mọ̀ tó lè máa bá yín fà kò ju ọ̀rọ̀ ìyàwó wọn lọ. And mind you,
wọn ò fẹ́ legally. So what are we talking about? Wow. So we're free at last. Of course. Ẹ wò lọ́yà kó tó di àárọ̀ ọ̀la. Alátẹ̀yìn kan máa rí lórí fóyín, ó máa yà yín lẹ́nu. Wow, really? Àyà yín máa já báyìí. Ẹ má wá jẹ́ káyà mi já o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo ti mọ ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ. Lè rí bí ẹ ṣe sọ yẹn. Tẹ́ bá fi máa receive alert yẹn nínú èpè tàbádùrà. Ẹ fi kọ ránṣẹ́ sí mi àti sí. Àdúrà ló máa dá kí mi ránṣẹ́ sí yín o. All right, doctor. Thanks so much. You're welcome, brother. Thank you. You're very much welcome. All right now, Kenny nice day. All right, and you too. Okay, bye-bye. All right. Adégbìtẹ́ òun jayé orí ẹ̀ lọ ni ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Adégbìtẹ́ ń jẹ́ ayé orí ẹ̀ lọ ni ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Anáwó bí ẹni tẹ̀wó máa nú Adégbìtẹ́ ìbò wo. Aláya márùn-ún Adégbìtẹ́ ó náwó bí ẹni ṣòwò. Adégbìtẹ́ òwe má ṣe farawé. Adégbìtẹ́ ò ilé ọlá mọ́tún. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ mú. Ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Adégbìtẹ́ ń jayé orí ẹ̀ lọ bí elégédé tó ń jayé orí ẹ̀ lọ nínú oko. Ó gbalẹ̀ omi ilẹ̀ tètè o. Aláya márùn Adégbìtẹ́ ń ẹni ọdún mọ́kò forí sọ̀lẹ̀ Àgóńgólá. Adégbìtẹ́ ń jayé orí.